Ma, yes ma. Orí mo ṣẹ̀ délé ni èní ni mo dé láti sẹ́yìn. Fóònù mi ti kú. Kò sí bí mo ṣe lè pe àwọn ọmọ mi yẹn nígbà tí mo dé sẹ́yìn padà pé mo fẹ́ máa bọ̀ ní Èkó. Fóònù mi ti kú. Kò síná lórí fóònù mi mọ́. Bíbí gan lápò ọmọ mi ràn temperature gan ló jẹ́ kí n délé ni. Kò yẹ kí n délé ni, ó yẹ kí n bá wọn ṣeré gan ni. Bọ̀ ọlá changing of environment tó jẹ́ kí ó ní temperature gan. So eyín náà dẹ̀ tún pẹ̀lú. Òun ló jẹ́ kí n délé ni. Fóònù mi ti kú, so kò sí bí mo ṣe lè pè wọ́n. And mo fi màmá lẹ̀ sí oko ni. Mo ti kọ nọ́mbà wọn sílẹ̀ fún màmá. Ṣé wọ́n ti ní anytime tí wọ́n bá ti dé, tí wọ́n bá ti padà láti oko, tí wọ́n bá ti padà sí Ìsẹ́yìn, àwọn máa pè wọ́n pé òun náà fẹ́ rí àwọn ọmọ mi yẹn. Ǹjẹ́ tí ní kò sí wàhálà, mo ti kọ nọ́mbà fún wọn. So lọ́la fóònù mi ti kú, kò sí bí ṣe lè pè wọ́n. If not mi àti wọn náà àbá ríra kí n tó máa bọ̀. So mọ́mì ẹ ṣeun gan mà. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi méjèèjì. Since mo ti dé Èkó tí náà ti wà lórí fóònù, màá pè wọ́n lọ́la. Torí èní náà mo dé. And time tí lọ́nà tí màá fi dé again. Ẹ ṣe gan mọ́mì, ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe mo mọ rẹ, ẹ ṣe mo mà. Ẹ ṣe mo dúpẹ́ o. Mo gbé ọ̀rọ̀ mi wá. Mo gbé ọ̀rọ̀ wá pé mo need advice. Lẹ́yìn ìgbà tí ẹ advice mi tán, mọ́mì ẹ tún wá fún mi lówó. Irú èèyàn wo ló lè ṣe bẹ́ẹ̀? Abiyamọ tòótọ́ ni yín mọ́mì o. Mọ́mì ẹ ṣeun, mo dúpẹ́. Ní orúkọ Ọlọ́run alààyè, ẹ ò ní dààmú lórí ọmọ òun. Àtọmọ tẹ fi abẹ́ bí àti tẹ fi ẹnu bí, ẹ ò ní rí dààmú lórí wa. Iṣu ọmọ ajínú jẹ fún yín. Ní orúkọ Ọlọ́run alààyè, nígbà tí iṣu ọmọ yìí bá jínú jẹ tán, mọ́mì a ò ní fi yín ṣàwátì torí mo ti di ọmọ yín. Bí ẹ bá lè ra ibùjókòó gbé fún mi tí ẹ jẹ́ kí wọ́n lé mi dànù nílé ọkọ. Ìyá mi ni yín. Ẹ ṣeun gan mọ́mì, ẹ ṣe mo dúpẹ́. Nígbà mo ròyìn fún grandma nígbà mo délé. Màmá yẹn sọ̀rọ̀ ni. Ó ní ẹni tó ròyìn yìí kò kì í ṣe ènìyàn lásán, áńgẹ́lì ni. Kọ́ sọ pé áńgẹ́lì ẹni tó rán Ọlọ́run dídì ló fi ṣẹ́ yẹn. Ọlọ́run ló dídì fi ṣẹ́ yẹn ló fi rán yín. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu màmá yẹn ni because mo ṣàlàyé fún owó tẹ fún mi. Mo lẹ́yìn lẹ fún mi lówó kí n fi ra nǹkan wá fún wọn. Nínú wọn dẹ̀ dùn. Ọmọ mi, mo dúpẹ́ o. Mo dúpẹ́, mo mọre ò ní dààmú láyé. Ohun yín tó ń dùn létí ọmọ aráyé kò ní korò. Alesta TV, I hear you in Jesus' name. Lágbára Ọlọ́run àlàyé, ọmọ máa gbọ́ Alesta TV káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ògo yín mọ́mì, Allah àgbáyé já. Ìràwọ̀ tó ń tàn yá yóò ní dáwọ́ bọ̀. Ọlọ́run àlàyé bá mi ròyìn ní agbára. Ọfà yóò ní báyìí kò ní bá àwọn ọmọ yín. Mo mọre o, mo dúpẹ́. Àwọn tó ń sọ̀sọ̀kúsọ pé àwọn lòun fún yín lọ́rọ̀ sọ. Mọ́mì, wọn ò gbádùn ni o. Torí bá bá gbádùn ni wọ́n mọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn yín kó ń ṣe èèyàn. Àwa làwa ń gbé ọ̀rọ̀ wa wá báyìí. Èmi mo gbé ọ̀rọ̀ mi wá báyìí. Ẹ ò kúkú béèrè lọ́wọ́ mi ni mo wá ṣáàtì yín. Nǹkan tí mò ń fèsì lélẹ̀. Ẹ jẹ́ gbọ́, ẹ là mí lóye, ẹ fún mi ládvice. Ẹ tún fún mi lówó kí n tún travel lọ, kí n lọ ṣàtúnṣe. Ẹ tún yan èèyàn méjì tẹ̀lé mi kí wọ́n wá lọ bá mi bẹ̀bẹ̀. Mọ́mì ta ló lè ṣe? Kò sí. Mo mọre, mo kúnlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín torí oore tí ẹ ṣe fún mi. Mọ́mì mi ò lè gbàgbé láíláí. Mi ò lè gbàgbé tí mo bá wá kọ̀ tí mi ò wá bá wá dúpẹ́. Àbá mo lè jẹ ni mo máa jẹ́. Mọ́mì ẹ ṣé, mo dúpẹ́, mo mọre ẹ ṣé màmí. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ ní fàìsàn ló gbà láyé òun. Ẹrù tábí amọ̀ kí n tú ayé ò ní gbé ká yín mọ́lé. I'm so much grateful. Mo dúpẹ́ irú ọmọ bínú mi ṣe dùn tó. Mo máa dúpẹ́ o mọ́mì, mo dúpẹ́ torí pé ẹ dìde là mí lóye lásìkò. Mo dẹ̀ dúpẹ́ torí pé mi náà sọ̀rọ̀ síta. Because tí n bá sọ̀rọ̀ síta, báwo mo fẹ́ rí ọgbọ́n tó tó yìí? Ẹ ṣeun gan mọ́mì, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan mà. Ẹ ṣé mo ní kí n sọ fún yín pé mo ti dé ni èní ni mo dé. Kò sí network so kò jẹ́ kí n tẹ̀lé wà online. Bí n bá try pé kí n ti wọ Facebook, ó kàn máa load ni kò ní. Á kàn máa ṣe kí ni kò ní. Ó kàn máa load ni kò ní open. So òun ni ó jẹ́ kí n join live stream ni ó jẹ́ kí n wà online rárá. Ẹ ṣeun gan mà. Ẹ ṣé mo dúpẹ́ mà. Àti nọ́mbà àti tọ̀dọ̀ yín gan àti orúkọ Guru Alesta TV mo dìde kọ gbogbo ẹ̀ fún grandma ni pé tó bá délé lọ because wọn ní fóònù tó ń browse bọ̀ àbúrò wọn tó wà nílé because ìyọkọ mi wọ́n sì ní mọ́mì wọn ti wọ bí i 105
wọ́n sì níyà so àbúrò wọn kan dúró ti mọ́mì wọn àbúrò wọn yẹn ló máa ń pè ló máa ń bá gbé fóònù lọ fún wọn ní oko because oko làwọn lọ stéèsì wọn mọ́kàn wálé ni ẹ ṣeun gọ́mà tí mo ti kọ àlè mo ti kọ gbogbo orúkọ gúrùpù yẹn fún wọn ọ̀tọ̀ wọn bí ṣe ṣàlàyé fún wọn wọn náà fẹ́ máa join gúrùpù wọn fẹ́ máa follow up ẹ ṣeun gọ́mà ẹ ṣe mo dúpẹ́ mà ó dààmú ẹ bá mi kí láńlẹ́dì o ẹ bá mi rẹ̀ bà àti ọbẹ̀ ńlá fún láńlẹ́dì o ẹ jẹ́ kó jẹ wọn mà ẹ ṣeun gọ́mà ó dàrú mà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba mi ètò tèmi ìta wá ṣe ìwọ ni kó tẹ́lẹ̀ kó lékè fún wa o ìwọ náà ló máa ń bá wa ṣe tí gbogbo ẹ̀ máa ń wà successful ìwọ náà látún képe lẹ́nìí kojú burúkú má wò wá ká má ṣì wí ká má ṣì sọ wallahu yasimuka minan nas. Ohun ìyàwó wa nílùú Ìṣẹ́yìn lẹ́gbọ́ yẹn ó ti dé o láti Ìṣẹ́yìn ó ti dé láti mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ti níyanjú ẹ gbọ́ pé màmá náà tiẹ̀ sọ̀rọ̀ màá mi gangan ní àwọn náà sọ̀rọ̀ wọ́n sọ bọ́n ṣe ń lọ oko pé kò ń sí reception lóko táwọn bá rí wọ́n á lè pè wá ń bẹ̀ ìyàwó wa ti padà sékòó ó ní òun ò tí ì fẹ́ súré padà bọ̀ṣẹ́ mọ̀ pé bóyá ọmọ ń ṣe ọ̀jọ̀jọ̀ béyìn ni bóyá gbogbo ẹ̀ níbo alihamdulilayi ó fẹ̀mí ìmoore hàn ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi tẹ́ ẹ wà nísẹ́yìn tẹ́ ẹ bá mi bá wọn dá sí àti gbogbo ẹ̀yin ìyá àti bàbá tí ẹ bá wa dá sí lórí ètò náà ó moore o wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní ẹrù lọ ni mo wá kẹ́yìn ìyá àti bàbá tẹ́ ẹ ti bá wa wà ní orí ètò mo rí pé àwọn admin mi wọ́n ti ṣí WhatsApp group kan wọ́n fẹ́ fi ṣe pé báwo ni platform wa tó ṣe máa ní lọ síwájú ẹni tó bá wà interested ẹ reach out to my admin wọ́n á dì yín síbẹ̀ a ní nǹkan kan tá à ń ké ń bẹ àpọ̀fọ̀ ń bẹ o mi rò pọ́n ń pọ̀fọ̀ wọn sì dórí èèyàn ń bẹ o on discuss báwo ni a ṣe lè pọ̀ jù báyìí lọ wọ́n rò ó ní láti foríkorí pé in tá à ń ṣe ní táwọn èèyàn ń jàǹfààní yìí how do we grow this platform despite gbogbo àdójúkọ tá a ní ẹ̀yin gan mọ̀ pa aládójúkọ in tí nǹkan bá ti ń da àwọn èèyàn bú ò ní fẹ́ kó gbérí wọn ní fẹ́ káwọn èèyàn jàǹfààní inú ẹ̀ náà làwọn tí ń flagi àwọn tí ń ṣe ń bẹ̀ pé níbo báwo la ṣe lè foríkorí báwo la ṣe lè grow platform yìí tẹ́mi dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run àtàtìlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ànábì Yísà ànábì Musa gbogbo wọn pátápátá á débi tá ń lọ in tí wọ́n ń discuss ń bẹ nìyẹn àti pé gbogbo bá a bá ṣe ń wọlé gan ẹ jẹ́ káwa náà máa táàgà àwọn èèyàn tá a mọ̀ pé like minded people àwọn ẹni tó lè jàǹfààní lórí irú nǹkan báyìí ni o tí ó ń ṣe àwọn tí fracas tó yẹ pé ibi tán ti ń jókòó ju ọ̀bẹ ló máa wọn àwọn o irú àwọn èèyàn bẹ́ẹ̀ ká pè wọ́n ká share sórí WhatsApp tiwa náà ká share sínú messenger wa ẹ̀yin tẹ́ bá ní messenger tá a bá belong sí ìjọ ọmọ ìlú ẹ jẹ́ ká share síbẹ̀ bá a bá wà nínú ìjọ ẹgbẹ́ oníyìn rere ní church a lè share síbẹ̀ tá a bá wà nínú ìjọ alásàlátù àwọn groups tá a bá wà a share síbẹ̀ bá a ṣe máa grow díẹ̀díẹ̀ náà nìyẹn èmi ò ní ìdí láti lo àfàrò àwùsùbíláì torí èṣù ò ní fún wọn ní nǹkan kó má fi gba nǹkan èmi ò ní ìdí láti gbé ọ̀fọ̀ sẹ́nu àbí kí n tọkànlá kí n tó jáde pé ó yá gbogbo ibikíbi táwọn èèyàn bá wà kan máa bọ̀ èèyàn ni mo fẹ́ mi ò fẹ́rò so ẹ jẹ́ kí àwa wọnú ètò lẹ́yìn tí mo ti kẹ́yìn ìyá bàbá àti gbogbo ẹ̀yin VIP sí ṣé ẹ rí táìtù tọ́pìkì wa tèmi yìí báwo ló ṣe ń lọ nígboro ni mo táìtù ẹ̀ oríṣiríṣi tọ́pìkì in tó ń ṣẹlẹ̀ ni mo fẹ́ bá wa sọ lóníṣiríṣi bẹ́ẹ̀ àkànmú kéékèèké ní táwa èèyàn ò mọ̀ bí irú èyí tó ń jọ sáròdè pé ìyá tí ò mọ̀ pé nǹkan báyìí o àkàn sọ bẹ́ẹ̀ lóníṣiríṣi bẹ́ẹ̀ lákàn fi dára wa ní ẹ̀kọ́ bàbá ní kí n pa wọn náà bọ̀ mo doubt ẹ̀ pé bí a máa lè pe bàbá lẹ́nìí torí tá a bá máa fi mẹ́nu lọ sílẹ̀ mẹ́nu lọ sílẹ̀ mẹ́nu lọ sílẹ̀ a fẹ́ kí program wa a fẹ́ kó máa gùn jù wákàtí kan àti ìṣẹ́jú mélòó kan
you know torí àwọn èèyàn tó bá tún fẹ́ bá wa dá sí náà a fẹ́ kó máa jù bẹ́ẹ̀ lọ bóyá a pe bàbá tó bá di lọ́la lágbára Ọlọ́run Ọlọ́run bá dẹ̀ láàyè ẹyọ náà déédéé ni bó ṣe ń lọ nígboro òun ni mo táìtù eléyìí bó ṣe ń lọ nígboro ẹ jẹ́ kí n jẹ́ ká mọ̀ alákọ̀ọ́kọ́ bó ṣe ń lọ nígboro tí máa jẹ́ ká mọ̀ ẹ bá àwọn ọkọ àtìyàwó kan ní ìlú Amẹ́ríkà lélẹ́yìí ti ṣẹlẹ̀ o Amẹ́ríkà náà ń pe bí ibi báyìí ò kì í ṣe Nàìjíríà ọkọ àtìyàwó ni wọ́n mú ọmọ kan wá láti Nàìjíríà wọ́n sọ fún ìyá ọmọ náà pé àwọn fẹ́ mú dání wá sílùú òyìnbó àwọn á jẹ́ ó kàwé á lè máa help wọn tún nǹkan díẹ̀díẹ̀ ṣe nínú ilé kò sí ìyá tó máa gbọ́ bẹ́ẹ̀ tínú ẹ̀ ò ní dùn nígbà tí wọ́n mọ́mọ yìí dé ìlú òyìnbó tán wọ́n ò jẹ́ kọ́mọ yìí kàwé o wọ́n ń lu ọmọ yìí bí ìgbà téèyàn bá ń lu ọmọ ọ̀dọ̀ brọ́dà mi lékè báwo ni iṣẹ́ ìní wọ́n ń lu ọmọ yìí bí èèyàn bá ń lu ọmọ ọ̀dọ̀ èèyàn ọmọ tá a bínú gan à ń ránṣẹ́ pé yá lọ gbálẹ̀ lọ fọ tọ́ílẹ̀tì lọ fọ kò sí tó bá dì ń bẹ̀ bó ṣe rí ìlú òyìnbó náà ń pe bí ọmọ láti lọ sí skul ọmọ tí ò bá lọ sí skul wọ́n á pe àwọn DCFS sí yín Department of Children Family Services wọ́n á ṣèwádìí ṣe rí wọ́n ń pe àwọn ìyá kan neighborhood watch náà ń pè wọ́n mo ti kọ́ lórí rí tẹ́ bá ń gbọ́ àwọn olófòófó àdúgbò àwọn ìyá arúgbó ni wọ́n náà máa ń sábà ṣe wọ́n ti rìtáyà intẹ́ mọ̀ pé wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń jáde wọ́n ń wò ká ibi àwọn èyí lọ́mọ kan ní kinní school bus dékílé tọmọ yìí ò wọnú school bus báṣìírí wọn ṣe tú nìyẹn wọ́n mú ọmọ lọ́mọ kúrò Nàìjíríà wọ́n mú dé ìlú òyìnbó America to be precise wọ́n ò jẹ́ kó lọ sí school àwọn ìyá olófòófó àdúgbò náà pa àwọn ọlọ́pàá sí wọn ọkọ àtìyàwó yìí wọ́n ti ṣe wọn lọ sẹ́wọ̀n o kí mo wí fún yín wọ́n ti rán wọn lọ sẹ́wọ̀n ọmọ tí wọ́n wá mú wá láti Nàìjíríà àwọn foster kìíní ọmọ akíkì àwọn kan wà foster parent ni wọ́n àwọn ọmọ tó bá ti gbà lọ́wọ́ àwọn òbí tó ń tọ́jú ọmọ wọn àwọn náà máa tọ́jú ẹ̀ wọ́n ti fọmọ yìí sí school nísìn ṣe rí mò ń sọ eléyìí fún wa torí pé ìpolówó tẹ́ ẹ̀ sanwó fún ni ìtọ́dẹ̀ yẹ kí gbogbo a máa kẹ́tí sí leléyìí ká gbọ́ a ní rí wọn ń bẹ̀ ẹ jẹ́ kán lọ ní ìyàwó kan yàlè wọ́n lè pa wọ́n dúró àwọn ibẹ̀ lẹ́ẹ̀tì rí wọn ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè ṣe o tẹ́ máa ní ẹ ní ìdìrànlọ́wọ́ ẹ wá mọ́mọ́ wá láti Nàìjíríà pé kó máa help yín kò sí tó rọ̀ǹgì ń bẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ bá mọ́mọ́ wá láti Nàìjíríà ẹ lè lo ọmọ bẹ́ẹ̀ ṣe ń lo kofi nẹ́nẹ́ Nàìjíríà o tẹ́ máa láwọn ọmọ ègùn táwọn ọmọ tí yín máa lọ sí skul táwọn yẹn ló máa wà ń bẹ̀ tó máa wọṣọ tó ya sọ́rùn tí ò ní lọ skul òun ni ó máa fàbọ́ àwọn ọmọ yín òun ni ó máa fọlẹ̀ bọ́ aláìbẹ́ẹ̀ bá dánrù yẹn wò ń bíbà ẹ̀wọ̀n lẹ́ máa kú sí bẹ́ẹ̀ bá mọ́mọ́ wá láti Nàìjíríà pé kó wá ṣe olùrànlọ́wọ́ fún yín ọmọ náà láti lọ sí skul gbogbo ṣẹ́kíṣẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́mọ yẹn jẹ́ bọ́mọ yẹn bá dé láti skul ẹ lè ti fi ṣẹ́ sílẹ̀ fún pé òkè o máa fọ tọ́ílẹ̀tì o máa fọ eléyìí bó bá wùn ìkẹ́ fi kẹ́ ọmọ tiyín ẹ mọ̀ pé gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n ni ọmọ tẹ́ ẹ̀ bá jẹ́ kó lọ sí skul ẹ̀wọ̀n ni Yorùbá làwọn eléyìí o ọkọ àtìyàwó wọ́n ti rán wọn lọ ẹ̀wọ̀n torí pé ọmọ ọlọ́mọ tó mú wá láti Nàìjíríà tó sọ fún ìyá ọmọ yẹn pé ó máa lọ sí skul bó máa help around nínú ilé wọn ò jẹ́ lọ skul wọ́n ti wà lẹ́wọ̀n o so ẹ jẹ́ kí etí wa kó là dáadáa tàbára àwọn èèyàn kan náà tó tún ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ yọ̀lẹ tẹ́jọ́ ìyá lápá má ṣiṣẹ́ tẹ́ ẹ lè fọ ìdí ara yín ẹ wà lọ mọ́ ọmọ ẹbí yín kan wá látoko àwọn èèyàn ti rò pé ọmọ wọn ń bọ̀ nílùú òyìnbó lẹ bá mọmọdé ìlú òyìnbó lẹ jí ó lọ skúlù níjọ́ táwọn olófòófó àwọn àdúgbò àwọn ìyá àwọn ìyá tó ti rìtáyà ni iṣẹ́ tẹ́ ẹ̀bẹ̀ wọn làwọn máa ń jẹ́ wọ́n máa pe ọlọ́pàá sí yín ẹ̀wọ̀n ní ẹ̀fẹ̀wọ̀n gbára ni torí ẹ̀ bẹ́ẹ̀ bá mọ́mọ ọlọ́mọ wá ẹjọ́ ó kàwé ẹ má fọ ọmọ ọlọ́mọ ẹ má fi kẹ́ àwọn ọmọ tiyín ṣẹgbọ́ ẹ̀wọ̀n ni o ẹ sanwó fún mi o mo ṣèpolówó tẹ́ ẹ sanwó fún òun ni mo ṣe fún yín
ìyẹn jálá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ torí pé èmi a máa ṣoore fáwọn èèyàn kò kí ń dùn mọ́ mi torí pé ó lè jẹ́ ignorance ló ṣàwọn èèyàn yìí ìṣe ilé ló gbé wọn déta bó ṣe ti ń lo àwọn ọmọ ọlọ́mọ tó gbà lọ́mọ ọ̀dọ̀ tí ẹ ti gbàgbé pé ọ̀nà ló jìn ẹrú náà ní bàbá ẹ torí pé ẹ gbọ́mọ ọ̀dọ̀ ẹ lò lálò pamọ́ òkú bó bá lè kú kó kú ọmọ mi àsì ìkìgbọ́n ẹ̀ ní fún lóògùn bẹ́ẹ̀ lẹ́tùn nà nígi lẹ́ẹ̀nà lẹ́gba ó yá bọ́ sí kitchen kó máa lọ dáná fọ́mọ tiyín mọ́mì mi Hafsat Gbádégẹṣin ẹ káàbọ̀ mà ìṣe ilé ló gbà wọn eléyìí dé ta o òun ló bá wọn dé ìlú òyìnbó tó fi dèrò ẹ̀wọ̀n ìyẹn bẹ́ẹ̀ ẹni tó bá ń ṣe ẹ tètè sọ fẹ́ anybody tẹ́ bá mọ̀ kọ́ má gbéṣe lédè ta o ẹ̀wọ̀n ní níbí báyìí kò ń ṣe téèyàn fi ń ṣafẹ́ pé ọmọ ọ̀dọ̀ méje mẹ́jọ ni mo ní ọmọ ọ̀dọ̀ méje mẹ́jọ tó bá jẹ́ kó lọ skúlù ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n kò jù bẹ́ẹ̀ lọ mo ti ṣe yẹn fún yín ẹlẹ́ẹ̀kejì tí mo tún wá fẹ́ sọ mo fẹ́ bá àwa ara wa bíbà ta là ń mú àwọn ìyá wa wá láti Nàìjíríà ṣe rí bá a bá là mú ìyá wa wá láti Nàìjíríà tá a bá lè ṣe ọmọ gidi lórí ìyá wa ẹ má jẹ́ ká pàpà mú wọn wá o torí àwọn ìyá tá a mú wá yìí ṣé mo pa ní culture ní Nàìjíríà bí ìyá mi bá jẹun tán ẹni tí ò ń ṣe ìyá mi gan ẹni tó bí mi lọ́mọ tó bá jẹun tán a máa gbé abọ́ níwájú wọn ni pé àmọ́ mi ẹ fi sílẹ̀ mà nípa tí bí mo ṣe ní mo kúrò láti ìlú òyìnbó yìí wàláhì eléyìí ò kì í ṣe pọ̀rọ̀ tí n bá tẹ̀lé àwọn àǹtí mi lọ sí pátì tí ò ń ṣe pé tó ń party serve yourself èmi ni máa lọ bá wọn bú oúnjẹ wọn máa béèrè pé kí ló fẹ́ even nínú Amẹ́ríkà bí mi ṣe ń lọ pátì tó àwọn èèyàn tó mọ̀ mí lè jẹ́rìí sí ẹni tó bá dàgbà mo máa béèrè pé kí lẹ need mà kí lẹ fẹ́ mà má dìde má lọ ní ìgbà míì gan ni máa rò pé bó lè bá kú lọ pátì ọ̀hún ọmọ ọ̀dọ̀ mo lọ ń ṣe ń bẹ̀ máa fi ń ṣe bí eré ní léyò kì í ṣe pé kíní àwọn tó bá jù mìíràn tájọ kúrò nílùú òyìnbó káwa Nàìjíríà èmi máa sáàfù wọn ni torí pé a ní culture ká má tí wàá sọ pé ìyá tó bí wa lọ́mọ àwa torí ipá amú wá sílùú òyìnbó eléyìí tó ṣẹlẹ̀ sí ìyá ọmọ Yíbò ni o London leléyìí ti ṣẹlẹ̀ ẹni yìí mú yẹ ẹ wá ni ẹ wá torí pé ẹ ti dé ìlú òyìnbó dèrè ìyá jẹun tán in tó ti mọ́ ìyá lára bí ẹ bá jẹun tán ọ máa gbómi ìṣọwọ́ síbẹ̀ ìyá máa fọwọ́ ìyá ń jókòó lọmọ bá wò pé kíyà òun gbé kinní ló bá bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ yẹ ẹ̀ ló ń sọ̀rọ̀ kò bá kùn gbé fún ìyá lóní ìyá wọn ò kì í ṣe ìyá gidi ìyá wọn ò ń ṣe èèyàn gidi wàhálà yìí pọ̀ ìyá bá ní kó máa jẹ́ kóun máa lọ níbi tí ìnira yìí pọ̀ ìyá yẹn pe ọlọ́pàá sí ọmọ ẹ̀ àbí bí wájú ò bá ṣe lọ ìyá ṣàṣe padà sí jẹ́jẹ́ níyà wà Nàìjíríà ìwọ ló ní kí ìyá ẹ̀ máa bọ̀ àṣọ ní kí ìyá òun máa bọ̀ kó ó fẹ́ fìyà ẹ̀ ṣọmọ ọ̀dọ̀ ni ẹ̀yin kan wà tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ mú ya yín wá ẹ̀ fẹ́ sọ ya yín dọmọ ọ̀dọ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ìyá tó ti ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn lórí ní kékeré níyà tó fọ dáìpà tó nù gbẹ tó nu gbogbo ẹ̀ àsìkò tó wá yẹ kí ìyá máa jẹun ọmọ ẹ wá nítorí ẹ ti wà nílùú òyìnbó ìyá kan ẹ wá pè ya yín wá kí ìyá yín máa wá ṣe ọmọ ọ̀dọ̀ ẹ mọra yín o ẹ mọra yín ẹ̀sùn àsìkè wà láyọ̀ Ọlọ́run ó fi ìyà ẹ̀ jẹ yín àwọn ọmọ tẹ́yìn náà bá bí a ṣe bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ bá dàgbà ìpè kọ́ torí pé wọ́n ní pé béèyàn bá dàgbà ìyá tó di ní ọjọ́ alẹ́ kán fọwọ́ pawú kán fèrègì jó bìlàdúrà tá máa ń ṣe pé ká jẹun ọmọ ni ó tọrọ lèmi wá mo ti sọ fún yín wá sílẹ̀ mi wá ṣe lórí platform mi I don't want to be popular I just want to be known for speaking the truth òṣì lẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè tọ́jú ìyá yín lọ́jọ́ alẹ́ torí ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ wojú ọmọ kí n tó jẹun mi ò blame àwọn ìyá mi gan tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa save owó bá a bá rọmọ ìyá kan tó fẹ́ lọ fi mí ṣọmọ ọ̀dọ̀ mi ní pé kíyà má bọ ọmọ ẹ̀ tọ́jú ọmọ ẹ má get me wrong àwọn ọmọ gan máa ń love àwọn grandparent wọn ju àwa ìyá tàbí wọn lọ torí pé in táwa ìyá bá fi burú grandparent máa gbà wọn láyè pé má bọjárí ọkọ mi bọ̀ kò ń ṣe pé kó wá fẹ́ sọ ìyá ẹ̀dọ́mọ ọ̀dọ̀ kó kábọ́ sílẹ̀ kó kó aṣọ sílẹ̀ ó kó underwear sílẹ̀
kò ti fiṣẹ́ sílẹ̀ fún yẹ ó yá kó fọ gbogbo aṣọ yìí kó fọ gbogbo kíní kó tó dé torí kíní èpè lẹ́rọ̀ lera yín lórí ìyá yìí bá pọlọ́pàá pé kọ́mọ òun jẹ́ kóun padà ọmọ bá parọ́ pé òun ò ní pálí ìyá lọ́wọ́ ìyá ní pálí òun wà lọ́wọ́ ẹ̀ bóun ṣe dé ló gba pálí lọ́wọ́ òun lórí kíni oníyà àfàbọ́ jẹun ó gbábọ́ sílẹ̀. Number one, àwọn nǹkan táwa ń lò bí báyìí àwọn ìyá wa yìí lè má mọ̀ bó ṣe ń lò ó àwọn ìyá wa kàn máa fọ abọ́ wọn wọ́n ti ní kọ̀ǹkàn tó fi ń fọ abọ́ wọn ó ní bó ṣe ń ṣe kinní. Most of these our parents especially àwọn ìyá wa tí ò bá kàwé wọn ò mọ̀ bá ṣe ń lo èmi làwọn dishwasher kinní kan washer àti gbogbo nǹkan àti pé bo làbọ̀rọ̀ kó ṣẹlẹ̀ dé ìyá tó bí ẹ ìyá tó dẹ̀jẹ̀ lé ẹ lórí torí ẹ̀ lẹ ṣe mú ìyá yín wá sí ìlú òyìnbó kò ń ṣe pé mú ìyá yín wá sí ìlú òyìnbó torí pé kí ìyá yìí náà lè gbádùn kí ìyá yìí kẹ́ mú lọ kó ní good medical check up ipe mọ́mì oúnjẹ ni mo ti bá yín sè sílẹ̀ yìí ya títí àyẹ̀gọ́ bá volunteer pé òkè má wọrí jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe lẹ́yìn náà kémi náà fi ṣe ẹ jẹ́ kí ìyá yín náà rìn kiri nínú kíní kan exercise ẹ jẹ́ kán rí àwọ̀ atẹ́gùn pé ìyá yín wá sí ìlú òyìnbó kò ń ṣe pé kẹ́ wá fi ìyá yín ṣe ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó òṣì lẹ̀ ń ṣe tẹ́ẹ̀mù orí ibú lẹ̀ ń ṣe ègún lẹ̀ ń rà léra yín lórí ìwọ kan náà ò mọ rẹ o ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí ẹ̀gbọ́n ẹ ló mú ìyá ẹ wá sílùú òyìnbó ó fáìlì fún yẹ ẹ ní pàápàá nígbà tán ní yẹ ẹ síìkì tọ́nà nítorí ibi tí wọ́n ń gbé pé kí yẹ ẹ kó lè lo àdírẹ́sì ibẹ̀ òun náà ní kán dárí ayín padà sékòó kó lọ máa gbó kó kú dànù ẹ̀gbọ́n ẹ wá tiraka ó gba kíní ó gba ṣọ́ránsì ó tọ́jú ìyá yẹn pẹ̀lú kíní ìyá ẹ wá wà òkè ìgbà ló wá mọ̀ pé kán bá bẹ ẹ̀gbọ́n ẹ yẹn pé kí ìyá ẹ lè bẹ tọ́jú ọmọ ẹ̀gbọ́n ẹ tún wá gbà ó wá ní kí ìyá ẹ kọjá sọ́dọ̀ ẹ torí pé o lọ́mọ o dẹ̀ fẹ́ ṣiṣẹ́ alẹ́ ìyá yìí kọjá sọ́dọ̀ ẹ báwo ló ṣe ṣe yẹ ẹ báwo ló ṣe ṣe yẹ ẹ kó tó kú ìbéèrè yẹn fún ẹ kí guilty conscience ẹ kó máa jẹ ẹ títí ọjọ́ ayé ẹ ráyéráyé ẹ̀gbọ́n ẹ̀gan tó tiẹ̀ wá mú ẹ wá sílùú òyìnbó ọ̀hún pàápàá kí ló ṣe fẹ́ gbọ́ ẹ ọ̀hún ṣóore ló ṣe fún àbó fi ibi sú ìyẹn náà wà láàrin ìwà àtọlọ́hun irú ẹjọ́ tó bá yẹ fúnrú ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó dájọ́ fún ẹ níṣẹ́ náà mà lóun rẹjọ́ ẹ̀gbọ́n èyí ní kiri ní burúkú mà ní bó ṣe ń bàjẹ́ ló ṣe ń bàjẹ́ kiri àti ní kẹ́gbọ́n ẹ̀ fọwọ́ lẹ́rán kó máa wù ẹ́ torí pé n tó ń tọ́ lọ́dún eégún Ọlọ́run ò bímọ ó bẹ̀sán ó máa kẹsàn ẹ̀ ó kẹsàn ẹ̀ dọ́dọ́gbọ́n ni torí pé Ọlọ́run ò fẹ́ ni kó fibi sú olóore kẹ́rí ọkàn máa jẹ́ ẹ ó mọ́ra ẹ ẹ̀rí ọkàn yẹn á jẹ yóò jẹ lájẹpa ni àti ìyá tẹ́gbọ́n ẹ tọ́jú tó fowó ribiribi tó gba kíní fún ó ṣe yá ẹ̀ jálajàla ni bó ṣe ní kíyà máa bèbí sí ti eléyìí ló ṣe ní kó máa ṣe léyìí wàhálà yẹn ló fi pàyà yẹn ẹ̀rí ọkàn kó máa jẹ ẹ fún yẹn ẹ jẹ́ ká tún dé yẹn mọ́bẹ̀ ẹni bó ṣe ń lọ nígboro ni oníkálùkù ni ó gbà sáìsí ẹ̀ èyí tó ní kálùkù bá ṣe ni kó lọ tún bẹ̀ ṣe èmi ò ní kó má bínú kó tún bẹ̀ ṣe ni àbí kó jáde kó tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ publicly so now àwọn eléyìí wà ńlẹ̀ o ọmọ ní pálí ìyá ò sí lọ́wọ́ òun ìyá lọ́mọ ló gba pálí oníyẹ ò kì í ṣe èèyàn gidi torí ìyá refuse to do ọmọ ọ̀dọ̀ for you ó wá mú pálí ìyá sọ́wọ́ ìyẹn yìí ń lọ níbi bàbá bá dé àájẹkẹmù now ọ̀rọ̀ tí ò yẹ kó fẹjú ọ̀rọ̀ ti fẹjú báyìí nísìn ìjọba UK wọ́n ti pa àwọn social worker àwọn oníkiri tí ń bá wọn dá sí ọ̀rọ̀ inú ilé ẹ wo bí gbogbo wa ṣe wá ń dá sí báyìí nísìn àwa ò ní gbójú síta ni ẹ mú ya yín wá ẹ fẹ́ sọ ọ́ dẹrú ẹ̀yin inú Ọlọ́run o ìntẹ́ ẹ bá ṣe ọmọ òṣèlú ẹ̀fẹ́ yìí náà if only tó bá jẹ́ pé oyè yìí ni ìyẹn tún lọ bẹ́ẹ̀ mo tún wá fẹ́ wá bá wa ọkùnrin ẹ̀yin bàbá wa ẹ má bínú ẹ̀yin mo fẹ́ wá bá sọ̀rọ̀ ẹ̀yin bàbá àbímọ má wò tẹ́ fún obìnrin lóyún tán
ọmọ jọ̀dá yín pọ̀ ìjà dé ẹ wá fọmọ sílẹ̀ fún ìyá kó máa dátọ́ ẹ lọ. Àwọn ẹ̀gbọ́n àtàbúrò ti fúnra wọn lóyún o. Wọn ò mọ̀ pé ẹ̀gbọ́n àtàbúrò làwọn o. Bàbá yìí kàn máa òun donate spam kiri ìgboro ni o. Ó fún ìyá ọmọ ọkùnrin lóyún, ó fi sílẹ̀. Ìyá yẹn ló ń dá tọ́mọ ẹ ọkùnrin, àdágbé àdáfà. Ó rán ọmọ ẹ lọ sí ilé ìwé. Ọmọ ẹ ṣetán ní secondary school, ó wọ college. Ń gbọ́ òfin yẹn náà lẹ̀, àṣọ tún ti pé kíní ẹ̀dẹ́bò míì náà, obìnrin wá lọmọ yẹn. Ìyá tìyẹn náà ló dá tọ́mọ tìyẹn náà o, ọmọ tìyẹn náà wọ college. Àwọn méjèèjì dé college wọn kúkú mọ́ra wọn rí. Ṣé mọ̀ pé bí wọ́n bá dé college, gbogbo wa máa pàdé a máa ṣáà láwọn ọ̀rẹ́. Àwọn méjèèjì wọ́n click. Ọ̀rọ̀ wọn wọ̀. They have this special attraction. Kí lorúkọ ẹ, kí lorúkọ ẹ? Orúkọ lèèyàn ń béèrè. Ọ̀rọ̀ wọn bá wọ̀, ìfẹ́ bá wà àárín wọn. Wọ́n ṣeré ìfẹ́. Wọ́n ń béèrè ìfẹ́ lọ. Ń gbò ó yá lọmọ obìnrin lóyún fọ́mọ ọkùnrin. Skúùlù náà náà ṣì wà o. Ó lóyún fọ́mọ ọkùnrin pé ó ti lóyún. Kí ni bàbá ẹ̀ ṣe mọ̀ oyún ti wọ̀ á ṣàmọ́ kíní. Ló bá gbé picture jáde, fọ́tò rẹ̀ bàbá mi rẹ̀ bàbá ẹ̀ rèé kẹ̀, bàbá tèmi náà rèé. Ná bá jọ rí pé bàbá kan náà ló jọ bá àwọn méjèèjì ìyá ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ká ní bàbá ṣojúṣe ẹ̀ ní bó tiẹ̀ fẹ́ yà mọ́ tó lọ ń wo ọmọ ẹ̀? Possibility wà kí girlfriend ti rí bàbá boyfriend. Or kí bàbá girlfriend kó ti rí bàbá boyfriend. Kí bàbá ti mọ̀ pé ẹ̀gbọ́n àtàbúrò níyì. Ìyẹn ò ṣẹlẹ̀ nínú situation yìí. Ọ̀rọ̀ ló wá délẹ̀ yìí. Bàbá ìyá tọmọkùnrin nìkan nígbà tó wá ti rí pé bàbá kan náà ló bá wọn. Ìyá tó bí ọmọkùnrin nìkan ló support wọn o. Ọmọbìnrin yìí wà nínú oyún o. Ọmọkùnrin kẹ̀dẹ̀rẹ́ àrùn wárápá máa ń bàjà. Ìyá tọmọkùnrin nìkan òun ló support wọn. Ìyá tọmọbìnrin bó ṣe mọ̀ báyìí ló ti yọwọ́ yọsẹ̀ ló kọ ọmọ ẹ̀ obìnrin tó bí ó kọ́ lọ́mọ. Wọ́n lọ bá bàbá tó bí wọn, bàbá tí ò tiẹ̀ ní nǹkan kan tó ń bá wọn ṣe sí anyway. Ṣọ́ọ̀rí ni kò ní feelings kankan fún wọn whatsoever, kò tiẹ̀ dá sí, ó dá wọn dá bùkátà wọn. Ìyá tọmọkùnrin nìkan nínú àdágbé àdáfà. Ọmọ tí ẹnìkan ló ń dá tọ́jú tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Wọ́n ti di mẹ́ta báyìí nísìn. Torí ìyá tọmọ obìnrin ó ti yọwọ́ yọsẹ̀. Oyún wà níkùn o. Owó skúùlù wà ńbẹ̀ tó máa san o. Ọmọkùnrin yìí dẹ̀kẹ̀dẹ̀rẹ̀ àrùn wárápá tó ń pè ní epilepsy ó máa ń bàjà. Tí kinní yẹn bá ti mú bó máa fi gbogbo abo ó máa ṣẹ̀ṣẹ̀ yánnayànna tó máa lọ sí hospital. Ǹjẹ́ eré kọ̀ọ̀kan ẹ̀yin bàbá abímọ máa wò? Ǹjẹ́ ẹ rí i pé no matter what ẹ̀yin àti ìyá ò bá àmá sí mọ́ ẹ ṣojúṣe yín lójú ọmọ. Yorùbá ní béèyàn ò tiẹ̀ lówó kó lájò. Bẹ́ẹ̀ lówó bẹ́ẹ̀ bá lọ wo ọmọ yín ni irú eléyìí tó ṣẹlẹ̀ yìí lè má ṣẹlẹ̀. Bó ṣe ń lọ nígboro ayé làwa fi ń sọ fún yín o. Òmòfin ni bá a bá ṣe tètè sọ torí àwọn òpolówó kan tẹ́ ẹ̀ sanwó fún èmi a máa sọ fún torí káwọn èèyàn bá lè mọ̀. Ẹnìkan kọ́ ló ń ṣe èèyàn, àwọn eléyìí ló ṣera wọn. Bàbá àdánù abímọ máa wò òun ló fi tiẹ̀ kó torí àwọn ìyá àwọn ọmọ yìí gbìyànjú ebi wọ́n rán wọn dé yunifásitì. Àwọn méjèèjì ti lóyún o, wọ́n sì ti nífẹ̀ẹ́ ara wọn, oyún ti wà nínú wọn. So kí ni kán ṣe? Ṣàmá ní kán lọ yọ oyún dànù ni. Ìyá ọmọkùnrin nìkan tọrọ kọ́bọ̀ tóun náà rí nìkan ló fi ń support wọn. Wọ́n dẹ̀ ti nífẹ̀ẹ́ àwọn dákú. So ìyẹn náà tún lọ bẹ́ẹ̀. Eléyìí tí mo tún wá fẹ́ sọ yìí, ẹ gba ẹni yìí nímọ̀ràn ni o. Àwọn obìnrin ló sì bá wí. Àwọn obìnrin ló bá wí torí ọ̀rọ̀ kí ń jẹ́ tẹni ká má mọ̀ dá o. Ṣẹ́ríkà tiẹ̀ tó kí n tó lọ ọbẹ̀ yẹn ṣé torí mo ní bó ṣe ń lọ ni. Ṣẹ́rí ọ̀rọ̀ tó ń jà wìrìwìrì ta láwọn obìnrin tó ń ṣe àgbèrè àbáwọn tí ò ṣàgbè tó lọ ń bá wọn nù kíní.
bẹ́ẹ̀ bá rẹ̀yìn kan tó bá gbẹ́jọ́ sú àlẹ́ ṣìwà bá tẹ́ ẹ̀ bá lè bí mi ọmọ àlè nìyí kí mo wí gbogbo ẹnu mo fi sọ ọmọ àlè nìyí òpònú nìyí torí àwọn ẹni tó gbẹ́jọ́ sú àlẹ́ ṣìwà bá yín wọ́n ti rò ìyáláyà ẹjọ́ tí yín fèmí èmi mọ bẹ́ẹ̀ mi ṣe máa ń yanjú ẹ̀ ni bí ò bá yé yín ẹjẹ́ ó tètè yé yín torí àwọn tó gbẹ́jọ́ wá bá yín bí ìyá àwọn tó bá jẹ́ pọ́n bí wọn dání ẹni káwọn fúnra wọn kọ́ jáde kọ́ gbójú àwọn jáde pé yes àwọn ní sú àlẹ́ ṣì ń bá wí bàbá ní da gbogbo ẹ̀ síta èmi ń bòyàn láṣìírí èmi máa ń bàṣírí wọn ni èmi akúkú wá bá yín tú gbogbo ń tán ṣe pẹ́rẹpẹ́rẹ àti ọ̀nà burúkú tí wọ́n fi ń jalè èmi ò gbé síta bẹ́ẹ̀ bá kọwọ́ bọ̀ mí lẹ́nu bọ̀ṣẹ́rẹ́ ni tó bá ń sọ̀rọ̀ yàn lẹ́yìn ó bẹ̀rù yàn ni èmi ò kí ń gbọ́ wọn ní wọ́n pé èmi ò ń gbọ́ wọn irú ẹ̀dá tọ́lọ̀ ń dé mi ni èmi ò sì ń túnà àṣírí ọmọ ọ̀dẹ ẹgbẹ́ mi bọ̀ṣẹ́rẹ́ yìí tó bá rojọ́ fún tẹ́wárò bí ìpẹ́ tìrẹ́jọ gbọ́ ìyá ń jẹ yín ẹ̀ ń jẹ kan èmi àyè wàá dà alẹ́ ni tó bá bí fọ́ fada ẹ̀dá tó jẹ́ ìyá ẹ̀ tí ò ń ṣọmọ àlè tí ìyá ẹ̀ ló fi bàbá ẹ̀ hàn ẹ jáde kẹ́ ẹ ní sú àlẹ́ ìwọ ni mò ń bá wí ẹ tó wá mọ̀ pé ẹran téèyàn fà tí òjà náà ń pè ní nọ́mọ̀ ṣé ní gbogbo idẹ yìí ṣe kúbẹ́kúbẹ́ ẹ̀ wà láì ẹ̀yin lọ́mọ ẹ̀dìyẹ ń tọ̀yà èmi ò gbọ́ torí téèyàn bá wá sọ lójú tèmi mi ò gbọ́ then ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o ẹ̀yin iná ẹ̀ mọ́ra yín o ẹ̀yin òpùrọ̀ ayé bá a bá ti ń ṣe ṣó lẹ́yìn ó pè wọlé ẹnu yìí náà ni yes Alhaja I will donate 300,000 I will donate 3 million naira I will donate gbogbo ẹ̀ náà àárín nǹkan kan o abòyín láṣìírí náà ni o mo wá sọ́njọ́ kìíní àná pọ́nà ní mo flagi péèjì mo lé mi ẹjọ́ I will donate 300,000 naira ńgbà tí wàá mọ̀ òótọ́ ọ̀rọ̀ sí tẹ́ mọ̀ pé sú àlẹ́ ṣò flagi péèjì yín àtẹnitẹ́ sọ pé ó wá ń gbẹ́jọ́ yín wá ńgbà tí wàá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ sí ǹjẹ́ jáde síta wá sọ ọmọ alẹ́ pé ń bẹ́ lòmí ìjánu yín ṣé rí púpọ̀ nínú yín iṣẹ́ ọwọ́ yín ló ń jẹ yín àdúrà yín tí ò gbà ìwà ọwọ́ yín ni ò jẹ́ kádùá yín gbà ẹ ǹlẹ́ o wọ́n ní bẹ́yìn kúkúrú ò bá gbòyìn gúgùn nǹkan ìwọ tó torí pé ò ń lọ sẹ́dẹ̀ tó bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ torí pé ò ń lọ sẹ́dẹ̀ ó bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ó tí ìmọ̀ tó ń lọ bá lẹ́dẹ̀ o ó tí ìmọ̀ bóyá omi rọ̀fọ̀rọ̀fọ̀ náà máa ń mu lẹ́dẹ̀ ó dẹ̀ ń jẹ índómì ní ẹ̀dẹ̀ nínú ẹ̀dẹ̀ tó wọ̀ ń jẹ índómì ó dà bó o bá wá dẹ́ẹ̀dẹ̀ tó o bá find out pé omi rọ̀fọ̀rọ̀fọ̀ náà mu lẹ́dẹ̀ ó sì ti bẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ó ti fọ́ gbogbo símọ́ǹtì ẹ̀dẹ̀ bó o bá dé padà ẹ̀dẹ̀ tó o ti fọ́ dànù bó ló fẹ́ jókòó sí wàláì bẹ́ẹ̀ bá gbọ́ ó ti lọ sórí wọn tó o bá ti lọ kú òbí bàbá wàláì ó ti lọ ó tún padà wá mọ́ ẹ jẹ́ káwọn èèyàn kan gbé yín ṣé nílé ayé yìí àwọn èèyàn kan bẹ́ẹ̀ bá tiẹ̀ gbẹ́jọ́ ìyà kan àwọn ẹjọ́ kan gan mi ní máa dá mọ́ torí ẹ̀yin ọkùnrin tó fẹ́ yàwó ìyàwó tó fẹ́ tẹ́nu ẹ̀ ò ká ó tí ìfẹ́gun ẹnu ẹ̀ ò ká ó mọ̀ pé òpùrọ̀ ni ọ̀dọ́ kan ni ó lè ní panṣágà ni ṣé orúkọ sú àlẹ́ ẹ̀ṣì tí kọ́mọ̀ mari tó ti wá fi bàjẹ́ báwo lẹ rò pé ẹ ṣe fẹ́ tún ṣe o ẹnu ẹ̀ ò sì ká kó jáde kó gbé gbogbo ojú ẹ̀ jáde àti gbogbo ààbò inú ẹ̀ kó wá fi sọ pé kò rí bẹ́ẹ̀ o ẹnu ẹ̀ ò lè sọ ẹ̀dẹ̀ ti fẹ́ yàwó orí ibi tá a wà rèé ọlọ́run ò bímọ ni ó bẹ̀sán ẹ̀sán òkè àwọn ohun tún náà ṣírí ni àwùdó nẹ́ẹ̀tì kìíní kan 1,000 àwùdó ẹnu náà ni súwọ́ àlẹ́ṣì ló pàpà sán la fi bà ṣírí ibebebe náà ni irọ́ ni lórí irọ́ ni àwa lásán gbogbo ẹ̀ asán ni láti fi bà ṣírí mò ń wẹ̀ yín náà pẹ̀lú 3DDDDD níbi táwa ó jókòó sí rẹ̀ torí ń jọ́ náà lọ́hùn tó ń ṣe pẹ́pẹ́pẹ́ ọ̀nà ni mo flagi péèjì bá mi mọ́ ṣe ń flagi péèjì ó ti délẹ̀ o ńgbà tí wàá róòtọ́ ọ̀rọ̀ etí mélòó tó gbà lọ mélòó ló gbá bọ̀tọ̀ òun ló fi jẹ́ pọ́ lọ́hùn ó ṣèdájọ́ a ti di gbogbo báàgì o àwọn opó lórí irọ́ náà ni gbogbo ẹ̀ bá dé ẹ lẹ́ o
oníkálùkù ni ó gbà sáìsì bó ti ń lọ lẹ́tọ̀ ètò ní bó ti ń lọ ọ̀nà ń pè léyìí o bó ti ń lọ lẹ́tọ̀ wọ́n ní bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ ìyàwó tẹ́nu ẹ̀ ò ká lẹ́wọ́n rò pé ẹ ti ráya ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o ibi táwọn ò wà rẹ̀ bọ̀bẹ́ yóò bá pa irọ́ mọ́ èmi ọláta wọn láì kò ní í mu jẹ ọlọ́run ó fìyà jẹ onítọ̀hún torí àdàbí ni tí n bá lónú méjì èmi ò lónú méjì fún yàn bẹ́ẹ̀ tí n bá lónú méjì fún ó wá parọ́ mọ́ mi ó máa jẹ́ ó di dandan àtẹ̀yìn ọmọ ìyàwó náà ọ̀gá yín ti rí ìyàwó tuntun a sì mọ̀ ń tẹ́ ẹ rí ń bí alárámirámi là ń rí yín àkíráàbò ẹ má padà wá bí o torí bẹ́ẹ̀ bá padà wá bí á lẹ̀yìn lóko kí mo wí á lẹ̀yìn lóko bẹ́ẹ̀ bá tiẹ̀ gbọ́ nǹkan nípa Súwàlẹ́ṣì ẹ wò pé ṣé nìyí níwà bẹ́ẹ̀ yẹn ṣá kẹ́tì ẹ̀ ṣe findings yìí kẹwò pé could this be true ẹ kàn gbọ́ kùkù òjò ẹ wá dami inú agbádànù òjò tẹ́ ẹ̀ tí mọ̀ bó rọ̀ bí ó rọ̀ ní tó jẹ́ pé gbogbo ẹ̀ lórí irọ́ ni lórí tẹ́ bá ń gbọ́ lórí irọ́ ọ̀n gbọ́ búburú lẹ́nu abọ́ yẹn tèmi so bí ẹ ṣe lọ nìyẹn àti mú yẹn náà àwọn òròjọ́ jù so ẹ wá gbọ́ eléyìí ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ sáàkùnrin yìí ẹ máa bá a fún nímọ̀ràn ó mo fi ní ẹjẹ́ àfi àpè bàbá lọ́la jàre torí àmọ́ bí ọ̀rọ̀ bàbá ṣe máa gùn tó ẹ jẹ́ ká ṣe léyìí ká wá sọ̀rọ̀ lé lórí different kinní ká sọ̀rọ̀ lé lórí gbogbo ẹ̀ lóríṣiríṣi ìwọ tó mú ẹ wá láti Nàìjíríà tó já mọ́ nǹkan kan ó lè fìdí ìgò kọ̀wé ẹ̀gbọ́n ẹ̀ mú ẹ wá sí ìlú òyìnbó láti wá ṣoríire ẹ̀gbọ́n ẹ̀ yìí mọ gbogbo ìyálàyà owó tó ná ẹ̀gbọ́n ẹ̀ ló ṣe tó fi doníwèé ìlú yìí ẹ̀gbọ́n ẹ̀ yẹn ló wá ń bàjẹ́ káàkiri ìgboro ló ń rojú ẹ̀ kiri wọ́n gbẹ́jọ́ ìtìyín náà wá o gbogbo ẹ̀ láyànjú nǹkan ẹ jẹ́ fọ̀rọ̀ bàbá sọ̀la ẹ jẹ́ ká play lè torí pé ẹ jẹ́ ká bá wọn ìka èèyàn wí ẹ jẹ́ ká bá wọn òpònú èèyàn wí ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún wọn kọ́ lè mọ̀ ẹlòmíì lè ronúpìwàdà nu ẹni tí ò bá sì dé ronúpìwàdà ẹjẹ́ ó jóná bíi gúgúrú tá a fi sínú microwave for 17 minutes instead of 2 minutes. ẹ mọ̀ gbọ́rú bó ṣe ń lọ lètò báyìí lẹ́kọ̀ọ̀kan ìdánilẹ́kọ̀ọ́ ni ẹgbọ́rọ̀ yìí ẹ wò ṣé ń tẹ́ni yìí ṣe ṣódà bí òdà bísímìlà. dárúkọ ẹ forúkọ bò láṣìírí ó ń ṣiṣẹ́ ní oil company ó lè rí ó ń rí ìyálàjà owó tóṣù bá ti wá parí bẹ́ẹ̀ ó máa ń fún ìyàwó ẹ̀ ní 700 800 500 ó ṣàbọ̀ òun kó dání àfi bí ẹni tó mọ̀ pé nǹkan kan lè ṣe ẹ̀ lọ́jọ́ iwájú. ìyàwó ló ń kó fún ọkọ ló ń kó fún ìyàwó ó ní ìṣù níbi iṣẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ fún complete 10 years kò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ wọ́n wá sàkẹ́ níbi iṣẹ́ ó wá wò pé kò sí wàhálà náà pẹ̀lú nǹkan táṣó tó wà lọ́wọ́ mi àti púpọ̀ tó wà lọ́wọ́ ìyàwó mi tí n bá kó jọ màá rí nǹkan gidi fi ṣe náà ó rí wọn kò sí wàhálà ẹjẹ máa lọlé nígbà tó délé tó béèrè owó lọ́wọ́ ìyàwó sọ wípé òun pàdé àwọn scam lọ́nà wọ́n ti padà gba owó lọ́wọ́ òun ò fẹ́ sọ fún un torí pé òun mọ bó ṣe máa fì obìnrin nígbà tó yá tí wọ́n rówó lé sọmọ ìyàwó wá ní pé òun rí ilé kan wọ́n máa gbé owó ẹ̀ wálẹ̀ wá fún àwọn ilé tó jọjú dẹ̀ nígbà tí wọ́n délé ẹ̀ wọ́n san olé táńṣó tó wà lọ́rùn wọ́n tún gbalé wọ́n gbélé lọ wọ́n ti gbélé yẹn fún bí ọdún 5 ilé tuntun tó ṣẹ̀gbà ni mò ń sọ o wọ́n ti gbé ilé yẹn fún bí ọdún 5 ni mò ń sọ o kó tó mọ̀ wípé ìyàwó òun ló ní ilé tóun struggle láti sanwó ẹ̀ fún bí ọdún 5 obìnrin òṣìṣọ. ẹ gbọ́ kí la fẹ́ sọ sí yẹn ṣafẹ́ ní ọkùnrin yẹn gọ̀ ni àbíyàwó ni ò dáa so èyí tẹ́ ẹ bá pè wọlé ṣe rí ẹni ọ̀gbọ̀gbọ̀ àwọn tọ́pìkì tí ń sọ yìí èyí tẹ́ ẹ bá ní the clarification lórí ẹ̀ thanks for the style nìkan fún minister ẹbí mi máa yànnàná ẹ̀ fún yín torí in tí ò dáa ṣé ìwọ tẹ́gbọ́n ẹ̀ mú ẹ wá tó lè fìdí ìgò kọ̀wé F9 parallel ló kójọ nù wáyẹ́ẹ̀kì ẹ̀gbọ́n ẹ̀ mú ẹ débi gan ìrìn àjò ẹ̀ ò lọ straight ẹ̀gbọ́n ta odindi lé
torí pọ́n ní rádaràda ló ń ṣe Nàìjíríà kó má sọ ya yín lẹ́nu ó mú ẹ débi tán ọkọ̀ọ̀kan ó níbi tán kọ́ mú ẹ gbà ẹ̀gbọ́n èyí sanwó fi ẹ́ síbẹ̀ ń gbọ́ mú ẹ débi tán wọn náà tún mú ẹ sílẹ̀ níbì kan ẹ̀gbọ́n gba lọ́ọ̀yà ó fi lé dúró fi gbogbo ẹ̀ dúró ó ṣàṣe pé kò lè ṣe ẹ̀gbọ́n èyí ló wá ń lépa burú ẹ̀ káàkiri the same person náà níyà wọn tó ní pé kán lọ jẹ́ ó mà gbó o tí ìyàwó àpàpà wúlò fún tán tó wá di pé kò lẹ́ni tí ó bá bẹbí sí ti ọmọ pẹ̀lú iṣẹ́ fọ̀gbẹ́fọ̀gbẹ́ tó ń ṣe lálálẹ́ ẹ̀gbọ́n yẹn wò pé of course ìyá yẹn ò ní nǹkan kan tó kù ń ṣe fóun ó ní kí ìyá wọn kọjá sọ́dọ̀ ẹ̀ ọmú gbogbo ẹ̀ ọ̀dàbàrú ẹ̀ ṣé rí ẹni ọ̀rẹ́ dà kó má ṣe bínú o ẹni abínibí ń dání ẹlòmíì tẹ́ pàdé lórí Facebook ó nífẹ̀ẹ́ yín ju ọmọ ìyá yín lọ thank you ìyá àwọn ọmọ mi Ọbásanyìn thank you for the star warafana umakanu aliya ẹ dákun ẹ lọ bá mi patronize ìyá àwọn ọmọ mi Ọbásanyìn ọdún ẹ mo ti ń ra ta gúngún ẹ̀wọ̀n àpọ̀n gbogbo nǹkan oríṣiríṣi tí ẹ ṣe jíngù ká máa fi sórí bíbá iná jàre ṣe jíngù eléyìí tí ò ní kíní ṣe jíngù kó máa polówó ọjà ẹ sí bíbá bí ò bá ti lórin copyright mo ti sọ ẹ̀yin tẹ́ bá ń tajà tẹ́ ń tajà táìm tá à ń ṣe kíní wa ẹ máa fi kíní síbẹ̀ ẹ má kàn fọ orin oní copyright sí ni gbogbo ọlájọ là lẹ́stà ẹni ọ̀rẹ́ dà ọmọ ìyá ẹ yóò mọ bínú ògùn ẹ ìwọ ló dẹ̀ ṣe dáadáa fún ìwọ ló jẹ́ kó ṣe kíní yóò sì bá wọn ará àta pàdé àpò pọ̀ á sì máa sọ̀rọ̀ ẹni burúkú á sì máa wá downfall ẹ kí ni ò tí ì ṣẹlẹ̀ àbí ṣé ìwọ tó wá mọ́ ìyá ẹ wá sílùú òyìnbó ó fẹ́ sọ ìyá ẹ dọmọ ọ̀dọ̀ mo ti ṣojú òpó sílẹ̀ o àbáwọn ni tí mo ń fi ẹnu ní wọ́n máa ń fẹnu jáwó ni I'm gonna do this I will buy this oh no we're gonna do this we will do the food lórí irọ́ àwa lásán gbogbo ẹ̀ lábọ̀ àṣírí wọ́n sì wọ́n ọ̀nù wa ò pé ẹni tó ń tẹ kurukuru mọ́ yìí torí àwa ò mọ̀ ẹ jẹ́ ṣọ́ra 419 ni o èmi ò sí ń bìlíìfù téèyàn bá sọ pé béèyàn báyìí tí jèmi ló lè kó ń ṣọlẹ súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam mo tẹ̀lé ẹni tá a tún wá dédé ṣẹ̀ àṣẹ ẹni tá introduce ẹ sí ẹdẹ̀fẹ́ mèrègè nìyẹn kí wàá ń tẹ̀mí ńgbà tẹ́mi ò kúkú mèrègè èmi ò máa rága kí n tẹ̀mí tẹ́ ẹ wá gbérò ayérayé tẹ́ ẹ gbé lé mi lórí ẹ gbérò ayérayé lé mi lórí mo tún wò pé òkè ẹ̀jẹ̀ àtijú ọmọ ìlú ẹ káàbọ̀ sórí ètò màámi salamu alaykum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀. Ẹ kú ètò talẹ́. Ọlọ́run lọ́bẹ̀ ilé ètò. Yes ma. Ẹ kú ìyànjú Ọlọ́run ọgbà fún wa. Àmín mà. Ẹ máa kú bó ṣe ń lọ lóríṣiríṣi yìí o. Bó ṣe ń lọ ìlàṣẹ ní ká máa mú wá sétí àwọn èèyàn kan lè mọ ohun tó ń ṣẹlẹ̀ o. Lẹ́kọ̀ọ̀kan. Gbogbo ohun tó ì bá ṣe láyé yóò gbẹ̀san rẹ̀ kó tó kú. Àti ọmọ tó níyàwó ọ̀la ní tó níyàwó ìgbó oṣù àgbẹ̀ ló wá. Gbogbo ohun tó sí ẹ̀gbọ́n ṣe fún ìyá Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sìn yóò fẹ̀gbọ́n lẹ́sìn. Òun náà tó sì ní ìyá tó ti yá títí tó ti tì í sóko kú yóò rojọ́ bọ́dọ̀ ọ̀hún. Wọ́n ní búre lọ́bẹ̀ mọ̀ náà ṣe olóhùn ti kọ́ ni gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka ìwọ lọ́mọ. Ìsìn áké ìsìn òkè lórí òun lóbẹ̀ òun náà bímọ Ọlọ́run lóhùn òbímọ ṣùgbọ́n òun bẹ́ẹ̀ sàn Ọlọ́run wọn sàn ẹlẹ́sìn ẹ̀wà rẹ̀. Ẹjọ́ ẹ̀gbọ́n rẹ̀ tó tún mú tó ń rò kí láburú nígbà tí èèyàn bá ti ṣẹ́bí fún Ọlọ́run ó kó yẹn yọ Ọlọ́run ó fi borí alábòsí ni èèyàn alábòsí lòun alábòsí àbúrò tí ń rojú ẹ̀gbọ́n káàkiri nígbà tẹ́gbọ́n ta ló tọ́tọ̀nù tó jẹ́ ọgbádùn tó wá kọ́ńfọ́ọ̀tì fún wọn tó wá gbádùn tẹ́ tó onílọ́wọ́ tó ṣe pẹ́ẹ́dì kan máa hẹ́pù ẹ̀gbọ́n tó tún wà ń bá a jẹ́ ẹ fi ilẹ̀ Ọlọ́run wọn sàn jọ fún un wọ́n sọ ẹlẹ́sìn ẹ̀ló máa ń gbọ́ yín mà à ń gbọ́ yín mà. ẹni tó ọkọ sì ṣiṣẹ́ wọ́n ní ogún aláàrú kì í gbẹ tó kówó jọ tó fúnyàwó pé kó máa tọ́jú ẹ̀ torí ó pebi mọ́ nítorí ayò kó lè yó lọ́jọ́ iwájú. ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tí ò fi ẹ̀mọ̀ tó ń ròyìn pé tó àìmọ̀
tó fi ń fowó pamọ́ tí wọ́n wá gbowó tán tó kọ́lé tó ń sọ lédi ilé ìtẹ́ tó wá sọ̀kọ̀ dọ̀dẹ̀ tó fi sanwó bí ọdún 5 tó jẹ́ mọ̀ pé owó òdò fi kọ́lé kìí gbé kò sí ohun tó gbé nínú gbogbo ẹ̀ tó bá mọ̀ wà tó mọ̀ ọdún kò rántí Ọlọ́run kò sí kọ̀rọ̀ kan wájú Ọlọ́run kò síbi tẹ́rẹ̀ lè pamọ́ sí tọ́lọ́run rí ẹjẹ́ a máa wo ẹ̀sán tọ́lọ́run ọ̀sẹ̀ fún tọ́rọ́ náà ti sọ pálígẹ̀ sáàlì ìzán ìlànà ìzán gbogbo ohun téèyàn bá ṣe yọ jẹ̀sán rẹ̀ kódà bó kọjọ́ kan tí ó kù fi yọ jẹ̀sán rẹ̀ kọ́kọ́ fi ilẹ̀ kan máa wò ó kọ́kọ́ má ba àjà kọ́kọ́ ní sùúrù kọ́ fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́run tó bá mọ̀ pé kí òun ò gbé láti gbé ní ilé kó wálé ní rẹ́ǹtì tókè ìrọ̀rùn torí ọ̀kan ò léegun kó má jẹ́ omi ìgbó kó má ní ìgbé kó fi sùúrù sọ̀rọ̀ ààrẹ níbi tí ó jókòó tí ó rí fúrò adìẹ nìyí kó fi ilẹ̀ tó bá jẹ́ ní tẹ́lẹ̀ ẹ̀bùn sùúrù wọ́n jẹ́ ní tó lè gbọ́ gbogbo táwọn yìí ní sùúrù lọ́gbà fúgbà díẹ̀ ni ọwọ́ ní lọ́hùn kìí sọjọ́ láéláé fúgbà díẹ̀ ni gbogbo nǹkan ní òjì nígbà tí rẹ̀ ń bọ̀ kó ní sùúrù ìyàwó náà kó sì máa ṣàṣùpara ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn tí ó fẹ̀ fún láyé ìní ni ó ti gbẹ̀sán rẹ̀ oògùn tẹni ẹlẹ́ni tí wọ́n sọ wípé iṣẹ́ níbẹ̀ yẹn wàhálà ní ẹ̀sítọ́gù wọ́n wá kówó jọ wọ́n wá rẹ́rìn ọkọ tí ò fìyà jẹ ọ́ tí ń tọ́jú rẹ̀ nítorí tún jàjẹ́ sẹ́kù kọjọ́kọ̀ ní ìtọ́sẹ́ pé lọ́run yóò máa fowó mu tí fowó ṣeré gbé káàkiri ọ̀wá lè sọ pé àọ́kọ̀ ní owó tó fi ránṣẹ́ ilé ta akọ́ ní o tí láìlọ́dún yá kó lọ ilé wa o báyìí ẹ̀fì ilẹ̀ ọlọ́run lẹ́sìn ẹ̀sùn gbọ́ gbogbo bẹ́ẹ̀ ti sọ nípa tìyàwó wa ní àdúpẹ́ o ó kù padà bọ̀ sékòó o. ó ti lóun máa pè yín láti dúpẹ́ mà. ó ti ẹ̀ ti sẹ́ndì voice note. ó ti sẹ́ndì voice note. olóhùn ti dẹ́kun olóhùn sì ti fi nọ́mbà wa kalẹ̀ fún màmá sílẹ̀ àtàlájá ó ní màmá wíìs láti rí wa tí wọ́n bá dé wọ́n pè wá wọ́n bá sì pè wá wá ní ọ̀dà wọn lóhùn ẹ ṣé àdúpẹ́ o gbogbo wa lájẹ́ ní àwọn ọmọ wa o àmúmọ̀ nira o gbogbo àwọn tí wọ́n bá wà lọ́kọ̀ọ̀nà tẹ́ gbà ó kù wọ́n kọ lọ́hùn o wọ́n ní ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fínà ara wọn ni yóò fi nà o má fòyà o the Lord is your strength pẹ̀lú ògo Ọlọ́run èyí ń ṣerú èyí tó ń ṣe yìí kó tún wá ní okù síbi kan Ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn gbogbo orí tẹ̀ ń dùnnú láìrò tẹ́lẹ̀ tí ń bá wa lójijì tí ń bá wọn lójijì tí wọ́n ń ná tí wọ́n ń lò gbogbo wọn ní ọ̀parí pọ̀ ní òsè nílòore ìbáríkọ̀ ọ̀la nìyí a sì dúpẹ́ lọ́dọ̀ àwọn àdínyìn wa nírun àtúnyẹ̀wò wa tí wọ́n gbé wa sí WhatsApp pé Ọlọ́run àdúró kì í o Ọlọ́run ó jìkọ̀ wà mí sí i ìbáríkọ̀ ọ̀la nìyí ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ ètò yìí kí gbogbo àwọn àlẹ́sẹ̀ náà Ọlọ́run àdúró kì wọ́n ni àníwọ̀n nira ọlọ́láhólá bùlákò áta nílá àbíládà sí ẹ bá ń kọ́ mọ̀ mí o. ẹ ṣeun màmí thank you bàbá tí ní miss call ká ṣe ní jájájá ìṣẹ́jú kan sí méjì ìfẹ́ kí program wa máa ṣe kínní máa pe bàbá lọ́la lágbára Ọlọ́run torí tèní iná tọ́pìkì tèní lásán bíi tọ́pìkì 6-7 láwọn ẹni tó pè ẹ jẹ́ kí n láwọn ẹni tó pè ni mo ní kí n sáré return call padà so ṣé gbogbo ohun tí mo sọ ṣóyé wa ẹ̀yin bẹ́ẹ̀ bá mọ́mọ ọlọ́mọ wá láti Nàìjíríà ẹ má fọmọ ọlọ́mọ ṣọmọ ọ̀dọ̀ o ẹ̀wọ̀n ni ò bẹ́ẹ̀ bàjọ́ mo kàwé o ẹ káàbọ̀ sórí ètò salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alájà mo kí gbogbo ọmọ Malaysians ikọ̀ tẹ́ mú wá ní ẹni yìí tó tọ́ ni ẹ̀wọ̀n pé ó wà lórí iṣẹ́ mi náà I understand so gbogbo ẹni gbogbo ẹ lè sọ right from the beginning débi tẹ̀fi sọ́dún ṣe kí grandma tó ṣe drop ń sìn but
no, there's no but. Kò sí but kankan. Òun ni wípé gbogbo wọn tọrọ kan everything mi ò ní sọ nǹkankan lórí ìyẹn, but ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwa tí I don't support Alesians, no, or yes, support Alesians, tó jẹ́ pé kìíní, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má kọ̀yìn, ìwọ tó bá fẹ́ máa lọ fàwa tó kù, fi wá sílẹ̀, pé ká dúró. Má máa sọ̀rọ̀ ẹ̀yìn káàkiri, má máa ojú èèyàn kan sí èèyàn kan, something like that. Anyway, èmi ti delete everybody now. Anyway, but you cannot come between me and my sister, my Alaja Shirora Aleshinoye. O lè kọ̀yìn ní àti wọn síra wọn. Tó bá anyone of you tẹ́ bá ń gbọ́, tó bá fẹ́ máa lọ. Iye wọn ṣe problem. Mi ò mọ̀ ẹ́ rí gbogbo nǹkan tí mo ti ná fún ẹ máa kó lọ, kò sí nǹkan kan tí mo máa gbà padà mọ́ nínú ẹ̀. But èmi àti Alaja Shirora ó lè kọ̀yìn èmi àti wọn síra wọn. Tẹ́ bá lọ ṣe group yín, ẹ má lọ ṣe group yín káàkiri ibi tẹ́ ti ń ṣe. Mi ò join group rí, mi ò ṣe anything rí. I understand. So, but I love Alaja Shirora. I will keep on to be loving her, and none of you will come between me and her. All the Alesians as well, gbogbo wọn Alesians, our grandmas were gbogbo wọn all the imams, all the Baba wa nínú Olúwa, every one of them, àti àwọn tí wọ́n ní opportunity láti máa pè, kò sí èèyàn kankan tó máa kọ ẹ̀yìn mi. Ìwọ tó bá mọ̀ pé mi ò ní sàn kankan àǹtí mi, ẹ jẹ́ kí n má sàn kankan. But I love you, Ṣètìgbọ́. I love you. Thank you. I love you. Yes, ma'am. Okay. Àti ní miss call, ẹ jẹ́ kí n pè é. Kàṣe jájájá kó má ju wákàtí kan lọ. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salamu alaikum. Ó dàbí network ni o. Salamu alaikum. Alaikum salam. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ o, my ustaz. A kú dédé àkókò yìí. A kú ètò Ọlọ́run á máa fún yín ṣe o. Ọlá àlùbáríkà ní lọ́gbọ̀n Muhammad. Rí ètò tálẹ́ yìí, ètò kan tó tún wà very interesting ni. Ní mi lẹ́ dùn gan pé mo ti ẹ̀tọ́ wà níbẹ̀ lálẹ́. Gbogbo ẹni tó lọ́n bá ní kó darapọ̀ mọ́ wa, kó wà pẹ̀lú wa, kó jẹ́ Alesians. Ó yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tọ́lọ́ náà ń dà wá pọ̀ máwọn olóríire. In fact, mo notice àwọn èèyàn púpọ̀ gan tí wọ́n jẹ́ Alesians tó yẹ pé wọ́n ti dàbí family. Ẹgbẹ́ àwọn tí wọ́n jọ̀tá tí wọ́n bá lè ṣe ìgbójú wọn jáde páwọn lọ̀tá Alesians. Àwọn family pọ̀ gan tó dojú ìjà kọ wọn kí wọ́n ṣe sùúrù. Mo padà bọ̀ wá blow mind. Mọ̀ alákọ̀ọ́kọ́ mo fẹ́ comment lórí ẹni tó ń fìyà jẹ ìyá rẹ̀, tó ń mú ìyá rẹ̀ lọ sí abroad tó wà lọ fìyà jẹ. Irú ẹni yẹn àṣìṣe ńlá gbáà lẹ́nu yẹn ṣe o. Àṣìṣe ńlá gbáà ni. Kékeré ó rí ìbànújẹ́ ìyá, particularly ìyá, orí ibú ńlá ni fọ́mọ náà. Orí ibú ńlá ni fọ́mọ náà kí ó ba ìyá rẹ̀ nínú jẹ́. Ìyá mọ̀ pé Pharaoh Firaun, ṣé ń gbọ́ mi? Firaun tí gbogbo wa mọ̀ yìí tó jẹ́ Pharaoh tó ń ràkà Ànábì Mùsá mú. Ǹjẹ́ àwọn kó láwọn táìmù kan tó lóun fi sílẹ̀ fáwọn. Bẹ́ẹ̀ni, network. Torí pé ìyá ẹ̀ ni wọ́n fi rí mú. Òun ni mo ń gbóúnjẹ fún ìyá ẹ̀ báyìí, ó máa kúnlẹ̀ gbóúnjẹ fún ìyá ẹ̀.
network ṣe ni o ni mo ṣe ń bá wọn sọ parí story wọn àwọn máa sọ dáadáa o ìyá ẹ̀ tó máa ń ṣe ó ní gbogbo ohun tó ń ṣe ní òfin ràn network ó ti drop èèyàn kan wá mú ìyá ẹ̀ wá ó mú ìyá ẹ̀ wá sí ìlú òyìnbó ó wá níyà jẹun ó gbábọ́ sílẹ̀ ó wá mú kinní ìyá dẹ̀ ni kò jẹ́ kóun padà ò gbé pálílẹ̀ fún ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Ẹ kú iṣẹ́ wa. Ẹ kálẹ́ o. Mo fẹ́ donate 300,000 naira ni mà. Ẹ fẹ́ donate ẹ̀ ṣé lórí irọ́ àti sàn fáwọn síkú sẹ́ẹ̀lì. Lórí irọ́ gbogbo ẹ̀yin wídò a máa fún gbogbo ẹ̀yin wídò ní báàgì lórí irọ́. Ẹ ó fún wíìkì pẹ̀lú wòtòwòtò. Lórí irọ́ ni gbogbo ẹ̀ wo àánú yín ṣe mí gbogbo ẹ̀yin tẹ́ ti bẹ̀rẹ̀ jẹ́ ẹ ti bẹ̀rẹ̀ jẹ́ torí ẹ̀ lọ ẹ̀dẹ̀ ẹ̀ẹ́rì true colour lórí irọ́. Àwọn ohun ènìyàn tí gbèsè ní òsín bẹ́ẹ̀ mọ́ mi. Èmi ò dáko èèyàn o bó ṣe ń lọ làwa ń sọ èmi ò mọ tẹ́ ń sọ bó ṣe ń lọ làwa ń sọ o bó ṣe ń lọ làwa ń sọ o. Bó ṣe ń lọ à ń enjoy ẹ̀. Ok o ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù grandma o grandma ti ń pè ẹ jẹ́ ń pe grandma padà ok grandma ẹ káàbọ̀ sórí ètò mà. Láyìn yẹn dẹ̀ ń já bí mo ṣe ń gbé kọ́ọ̀lù grandma yẹn lọ. Ẹ káàbọ̀ sórí ètò mà. Ẹ káalẹ́ mà. Ẹ káalẹ́ mà. A kú ètò. Ọlọ́run ló bẹ létò mà. Mo kí gbogbo àwọn èèyàn mi náà all Alesians. A kú iṣẹ́ látàárọ̀ o. Ọlọ́run á fèrè síṣẹ́ gbogbo wa o. Àmín mà, àmín mà. Ẹ káalẹ́ mà. Ṣé rí àwọn nǹkan tá a gbọ́ lálẹ́ yìí? Wọ́n ti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ lórí wọn torí pé ẹ update wa lórí àwọn kí ló ń lọ. Ó yẹ kéèyàn máa mọ kí ló ṣe ń lọ information. Ó dáa gan ó máa ń help ayé èèyàn. Ó ní bá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú àwọn pé kì í sì máa mú wá lẹ́kọ̀ọ̀kan káwọn lè máa mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀rí àwọn pàápàá àwọn talẹ̀ they are good informations. Mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣeun torí àti kéèyàn tó mú nǹkan jáde òun náà àti jókòó àti rò àti ṣe wàhálà kó tó lè gbé jáde. Thank God for your life. Thank you. So wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ tó fún elétí ọmọ. Ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́. Ẹni tí ò fẹ́ gbọ́ kó fi sílẹ̀. Nígbà tólúkàkú bá dé kòríta àti mú ẹ̀kọ́ yẹn lò. Tí ò bá wá rí mú lò ń gbà yẹn, a jẹ́ pé wàhálà àti ẹ̀mí ó ti gbọ́. Torí irú eléyìí tá a tún gbọ́ nísìn. Lóòótọ́, arírú àwọn ọmọ bẹ́ẹ̀ tó pọ̀ ní ayé lónìí. Wọ́n máa sọ̀yà wọn di gbà wíwọ́. Ìyá tó ti jìyà lórí ẹ tó ṣe gbogbo àsìkò tó yẹ kí wọn náà tọ́jú ẹ̀. O tún wá sọ ọ́ di ìránṣẹ́, o sọ ọ́ dọmọ ọ̀dọ̀. Oore burúkú wo ló ṣe é yẹn? Torí pé kò lè máa rí ẹ̀ kiri ó wá gbé lọ ìlú òyìnbó. Ṣé kán lè máa dúpẹ́ lọ́yẹ̀ pé òun lọ kó kúkú jókòó Nàìjíríà kó máa jẹun tó bá rí. Exactly. Ìgbọ́fẹ́ lomi àwọn arúgbó ń lọ gbọ́ ńlẹ̀ àwo dandan ni tí bí ò bá ní fẹ́fọ̀ mi kí n jókòó sí Nàìjíríà mi. Ìṣẹ̀ tó lè tó egun náà tún dà téèyàn fẹ́ fi ṣe wàhálà. Kò sí mọ́. Ṣé rí ọmọ tó bá tiẹ̀ ń ṣerú ẹ̀? Òun gan ègún ló ń gbélé rẹ̀ lórí. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ṣé ẹ bá rí àwọn ibi ẹsẹẹsẹ tọ́lọ́run ti fà á jáde fún ọmọ lórí òbí? Ó le gan ni o. Ó le gidi. Ṣùgbọ́n àmọ́ tẹ́ṣù dàsàyé ń sìn. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló pọ̀ láyé. Ẹni bá tọ́jú òbí òun náà jèrè ẹ̀. Inú ayé náà láti bẹ̀rẹ̀ sí kẹsàn-án iṣẹ́ tá a bá ṣe. So gbogbo àwọn tẹ́ fi rán wa létí yìí ó dáa gan. Then fún àwọn gbéborùn káàkiri dààmú máa ṣe kóró kó fẹ́ jẹ̀yàn lẹ́sẹ̀ ó fẹ́ bá àyàn jẹ́ ó fẹ́ ṣe. Bíbélì gan ní ẹni tá ò bàjẹ́ tó bá ń bá àyàn jẹ́. Ó ní níjọ́ tó bá dẹ́kun àti ìbanijẹ́ báyìí ó láwàá bàjẹ́ kan lẹ̀ tí ò ní sí àtúnṣe fún. That's just it. Olúkálukú ń gbin tó fẹ́ ká ni. Àìbẹ́ẹ̀kọ́ àgbẹ̀ tó lọ sóko tó gbin nǹkan ṣe nítorí àtijẹ́ ló ṣe gbìn. Òun náà irú ẹni bẹ́ẹ̀ náà ti gbin tó fẹ́ jẹ ni.
kò ní wàhálà náà. Ọlọ́run á kúkú ràn wá lọ́wọ́. I'm so happy, inú mi dẹ̀ dùn sí gbogbo ohun tẹ́ ẹ tún kọ́ wa lálẹ́ yìí torí ó wúlò fún èmi. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ o. Ọlọ́run á túbọ̀ máa fi kún ọgbọ́n àti òye yín o. Kò ní rẹ̀ yín. Ọlọ́run ò ní kúrú ẹ̀mí yín o. Ẹ̀mí gígùn àtàlàáfíà ara Ọlọ́run á bá mi fún yín. Ẹ sì jèrè gbogbo ọmọ tẹ́ bí pátá gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe sílẹ̀ ilẹ́jẹ lágbára Ọlọ́run. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣé gan ni ma. Thank you grandma. Ẹ jẹ́ kí n pè one more call padà ká round ẹ̀ up torí ó ti mú 1 hour. Kàfélé ìṣe lọ á pè bàbá lọ́la. Bóyá nẹ́tíwọ̀kì ni ò jẹ́ kó lọ. So àti ṣe tèmi yìí so 0 times 0 0 so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń rojọ́ kiri tí ìpọ̀ tó ẹ lọ pọ̀ sí ó dà bẹ́ẹ̀ tí ẹ̀mẹ́ ń tẹ́ ẹ̀ ń rojọ́ ẹ̀ èmi Ọlátànwá fúnra mi èmi di odindi ọmọ kan tí wọ́n ń pè ní battalion ọmọ kan ṣoṣo tó ń pè ní battalion kí mo wí battalion èmi tọ́ǹkì pé ìpàkọ́ ògbọ́ṣùtì orí ẹlẹ́gàn ti fọ́ yángayánga tí ìpọ̀ tó ẹ lọ pọ̀ sí wá àti wọ wèrè àrò ó mọ́rẹ́ o ẹ lọ wo kíní picture imam kan tí mo gbé síbẹ̀ pé I love Kora ó ń ka ìwé tí Kora ṣe olórí ibú ẹ̀dá kan ó wá fi angry face sí gbogbo àwọn kọ́mẹ̀ntì lọ ẹ rí pé mo wá sọ kíní yẹn mi ìwọ́rì ìbọ̀ṣẹ́ rárẹ́ nìyẹn ẹni tó bá lóun ò ní nísinmi èmi kó á dé ìpèbó máa dọwọ́ délẹ̀ kéka bá tí àdá fún wa alaikum salam wa rahmatullahi wa barakatuh wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ torí ẹni tó bá lóun fẹ́ ṣíjú lé ọmọ mi wàláì bá a bá sọ onítọ̀hún lépè kò bá àdìjù ẹ káàbọ̀ sórí ètò yàrá lèdì. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. A kú ètò náà mà. Ọlọ́run lọ́bẹ̀ elétò. Ọlọ́run á máa fún yín sọ. Àmín kún fàyà kùn. Ẹ ní sì sọ lágbára Ọlọ́run. Àmín kún fàyà kùn. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ ṣeun. Yes ma. Mo fẹ́ dá sí ètò ẹni tó mú ìyá rẹ̀ lọ ìgbéèbù tó wá ń lò as housemaid ni. Housemaid ni o. Òun náà ọmọ náà máa ṣerú ẹ̀ náà fún òun náà. Ó di dandan ọmọ tiẹ̀ náà máa gbóhùn náà lọ́nà sí òun. Ọmọ náà máa ṣerú ẹ̀ náà fún. Gbogbo ìjìyà tí ìyá ẹ̀ jẹ lórí ẹ̀. Ṣé wá ṣéyà náà dì sáàbùrú nǹkan tó ń ṣe fún un. Àwọn tí wọ́n dẹ̀ mọ́ ìyá kúrò lábẹ́ wọn ní Nàìjíríà wọ́n á sì máa rò pé bóyá ìyá ń gbádùn ilé ìbò ní wọ́n pé wọ́n fi ìyá jẹ ìyá ilé ìbò ni. Nǹkan téèyàn bá ń ṣe láyé yìí sí òbí èèyàn wà láìtọ́lá ìṣó òbí láìláìláwọ̀ èèyàn náà máa kọ́ ẹ̀san rẹ̀. Bó bá ṣe dáadáa fóbi ẹ̀ wàá kẹ́san ẹ̀. Tó bá ṣe burúkú fóbi ẹ̀ wàá kẹ́san ẹ̀. So òun náà máa kẹ́san nǹkan tó ń ṣe yẹn ó ṣùọ̀ fún 100% ni. Àwọn kúmọ́ àwọn tí wọ́n lọ ẹni tó bá ti lọ ṣe bá ń gbọ́ ó ti lọ nù wọ́n ti lọ alọ́ rámirámi láàárín ẹnì kí wọ́n bọ̀ wọn. Bẹ́ẹ̀ ni alọ́ rámirámi mo ní wàhálà ìbẹ́ẹ̀ bá rí wọn ẹ bá mi gbà wọ́n lóko bọ́ bá yọjú pẹ́ látojú wíńdò á sọ wọ́n lóko á fọ́gi mọ́ wọn lórí ẹ ti lọ ẹ lọ bí tẹ́tì máa lọ gba 300,000 ṣẹgbọ́ ẹ lọ network problem láì yẹn ti já ṣe lọ́rọ̀ tí mò ń sọ lọ ìwọ tí mò ń sọ yìí ó mọ rẹ mo dìídì send message sí ẹni o ti wá sórí kíní mìírí tó máa kọ̀ọ̀kan kúkọ mo ní mo ti gbé ẹ lọ kóòtù rí wàláhì ayé ìgbà kan nìyẹn sórí ayé ìsìnwọ́ náà ní àwọn ọmọ bí àwọn ọmọ ẹ ṣe pọ̀ tó yẹn ni mo ṣe máa jẹ́ kọ́ máa bá mi ru àwọn ọmọ ẹ lépè mi ìmọ̀ tọ́mọ mi rí ẹ̀yìn arógo síwájú ológo mi ìmọ̀ ẹ rí o ti lọ parọ́ o gbá àwọn blọ́gà ọ̀nà gba ọkọ ẹ ọ̀nà gba kinní kan
luckily ẹni tó lọ bá fọgbọ́n orí ṣe torí ẹnìyẹn wò pé báwo lọ̀rọ̀ yìí ṣe rí báyìí mi ìdóǹdorí láyé mi from Lagos to ìlú òyìnbó ni olèmi school mother ọmọ rẹ o torí àwọn tó mú ẹ ọ máa wà lórí bíbà kán lè sọ fún àwọn ex in-law ẹ o tún ti gbórí burúkú ẹ dé o tún ti wá ń send message ibú wàláì gbogbo nǹkan kí nǹkan ni máa fi bẹ́ẹ̀ fà lọ́tẹ̀ yìí mi ní fọwọ́ òfin nìkan mu wọ́n máa dáwọ́ délẹ̀ dé tàbá tí àdálé ẹni gbogbo bó o bá ṣe ru aburú síbi àbí sáwọn ọmọ mi yóò mọ dún nínú ilé ẹni alùbáríkà ọlá ọjọ́ èní alùbáríkà ọjọ́ àná àtàlùbáríkà ọjọ́ ọ̀la torí mi ìmọ̀ ẹ rí ẹni tí ò jẹ gbì ò lè kú gbì ìwọ ló mọ tó o ti lọ kojú bọ̀ ń gbọ́ ọba ní ẹ fìwà gbélé ọkọ bẹ́ẹ̀ bá fìwà gbélé ọkọ bẹ́ẹ̀ bá ti lọ ń tojú bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ àwọn alálìjọ̀nú lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ káàkiri bó bá ń ké lórí tiyín kí wàá ń tèmi àtọmọ mi. Thank you for the star. Ó dàbí Ọláwálé Marus ló fún wa ní star. Yes, thank you for the star Ọláwálé Marus àti ọmọ mi Ọbásanyìn. Béèyàn kan bá dojú lé ọmọ mi àbẹ́ mi wàláhì onítọ̀hún á jẹun lé àlọ́ṣọwọ́ lódò omi ó sì gbé lọ. Mò ń fohùn sílẹ̀ ni o. Ẹ̀yin tó bá bímọ fún ẹ̀yin baby daddy ẹ kìlọ̀ ẹ máa já yín so. Béèyàn bá send message ọ̀ràn ṣe rí ọlá táwọn tí mo ń dákẹ́ tẹ́lẹ̀ ayé ìgbà kan ni ayé ìsìn dídákẹ́ yẹn béèyàn bá ń dákẹ́ bá máa ń rò bí ìpọ́dẹ̀ lèèyàn ni béèyàn bá ṣe wọ́nranwọ̀nran máa lẹ̀ lóko máa jù lọ́ta máa ké pe Ọlọ́run lé lórí máa tún wá fọwọ́ òfin gbé torí pé number one o ti trespass I have all your messages that you sent tó ti fi ṣépè fún àwọn ọmọ ẹ láìkí ṣọmọ mi ẹ gbà mí kí lọmọ mi rà ń gbà yín èèyàn kan lè paná ògo àwọn ọmọ mi Ọlọ́run ló dá wọn èèyàn kan ò sì lè paná ògo èmi ọlọ́tà àwọn sùúrà torí kò sẹ́ni tó mọ̀ gbọ́ tí ìyá mi àti bàbá mi tó sun oorun mi Ọlọ́run ló fi àmì sí fún pẹ́ẹ́ mọ́ yẹn kò sí ẹnì kankan tó lè rẹ́ mi sùúrà mú àtàwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ ṣẹra yín ni ẹ jẹra yín tàwọn ọmọ yín kegun ni ọlá aláwọlá wà lákùúwàtà ilá abilá ilá ilé ẹsìn àdàbí bí n bá jírí tí n bá wò pé kí tẹ nìkan bàjẹ́ bọ̀ṣẹ́ rí tí n bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lọ́mọ ẹdìyẹ ń tọ̀yà ẹ ò lè bá o ẹ ò lè bá ọlá táwọn yìí ó ti ṣẹ́ kọ́nà mo ti ṣẹ́ kọ́nà àwọn ọmọ mi ti ṣẹ́ kọ́nà gbogbo àwọn olólùfẹ́ mi ti ṣẹ́ kọ́nà so ọmọ rẹ o ìwọ wèrè àṣàbà orí ibú tó ṣe tí wọ́n fi suspend license náà sí ẹ nìyẹn mo yìí gbé ẹ lọ kóòtù last year ó ní blogger gan tó lọ bá tó lọ parọ́ fún in tí ò ṣẹlẹ̀ tó ló ṣẹlẹ̀ onítọ̀hún wá fagbárí ṣe irọ́ burúkú ayé àtọ̀run ló pa so àwọn APX ọkọ ẹ kọ́ tètè sọ ẹ mú torí not only ni ọwọ́ òfin á gbé ẹ ìbínú Ọlọ́run gbá kúkú á sọ̀kalẹ̀ lé ẹ lórí kò fi ọwọ́ síbi tí ọwọ́ ẹ ń gbé mi ò mú ẹ rí mi ò rí ẹ rí láyé mi you are too ugly for me láti ẹ̀ ti lè rí ó dàbí ìnàkí ni monkey wo máa da picture ẹ sórí igbá kò jẹ́ kí ọpọlọ ẹ kó pé o kí ló rí lára ọmọ mi tó rò pé o fẹ́ ṣe kinní ẹ jẹ́ kó rí yín pé o ẹ káàbọ̀ jàre. Wallahi, yes ma, wallahi, tẹ̀láì fún bìláì nàìjíríà. Ẹni tó bá ṣépè fún ọmọ wa ká èpè náà ló máa pa ẹni náà. Àmín. Inshallah bìkún. Ọmọlọ́mọ tó kàn ń jayé orí tiẹ̀ kò ní stop láti má ṣe ìtọ́lọ̀ ni ó wá ṣe láyé yóò débi ogún ẹ̀. Ẹni tí mo pè padà. Bẹ́ẹ̀ni, mo rí bẹ́ẹ̀. Ẹ lọ wo kíní kan tí mo post, ẹ lọ wo kíní picture Kora. Ẹ máa rí gbogbo angry face. Ó fi sí gbogbo àwọn tó comment síbẹ̀ ni kò lè mú mọ́ra. Ọmọ tí ò mọ wọn, tí ò mẹsẹ̀, tí ò mọ kankan. Kò lè mú mọ́ra. Ọmọ yìí ni. Ẹni tó bá ṣe pé. Bí àwọn messages tó send sórí fóònù mi gan, mo lè post ẹ̀ sórí kíní kẹrí. Màá wá gbé ẹ sáyé. Màá gbé ẹ sáré àtàwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ. Bó o bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ní mi ṣe kíní kan ni. Bó o bá robi sọ́mọ mi gbogbo àwọn ọmọ ẹ ní ọ̀daràn lára ẹ̀.
ọmọ òjò ọmọ lọ inshallah bí kúdúrátì láì ìtì mi kì í ṣe níbi mo ń ṣe yìí enough is enough láti jọ ọjọ́ yìí kí ló dé ọmọ ọlọ́mọ tó kàn ní fóònù. ẹni tó bá ro ibi kan ọmọ náà wàláì ẹni náà máa forí ẹ̀ gbé ní ó di dandan ọmọ rẹ o àwọn ẹbí ọkọ ẹ dẹ̀ ń gbà lórí àwọn ẹbí ex ọkọ ẹ náà dẹ̀ ń gbà wọ́ níbi tá a bá dé yìí orí ìta pé òkìní ti fọ́ ni má gbé anybody sáré bẹ́ẹ̀ bá tètè lọ mú so bó bá ń bú ẹ̀yin tó ń ṣe gbogbo ẹ̀ fún yín problem family yín nìyẹn bí n ṣe family yín kí ni ká má mi ṣe wá jẹ́ ọ̀tọ̀ wẹ̀rí ẹ̀ náà ló wá kọ kíní lórí kíní mi gbà kan ó láwa ń ṣa kíní àwọn ọmọkùnrin kéékèèké alájàalẹ̀ àti Tinubu àwọn èèyàn kan rí lórí comment má kàn delete má wò pé ṣẹ́ ni ìgbádùn ṣá mo tún wá gbé ní lọ sí court mo gbé lọmọ lọ report ẹ̀ wọ́n wọ̀n ẹ̀ lára ẹ̀ náà ni láìsẹ̀nsì wèrè ẹ̀ ṣe suspend ó ò kó tún ti láàkì wo gbogbo nǹkan ní bá bẹ́ẹ̀ fi fà lọ́tẹ̀ yìí àwọn tí òye kọ́kọ̀ gan á kàn wọ́n torí ẹni tó bá ní wèrè lé kó lọ mú so báwo ni jàre. Hello, Alaja. Yes, sir. Yes, ma'am. Bí o ní mi ò ní jèrè àwọn ọmọ mi onítọ̀ wọn ò ní jèrè ọmọ ẹ̀. Tí ó bá ro ibi sí látòrí imam landlady àti gbogbo wọn mọ wọn tá wà ní orí elections ẹ understand tó jẹ́ pé elections ni wá látòrí imam ẹni náà mi ò ní ṣépè but kò ní rí tajẹ jẹun kò ní rí nǹkan kan ṣe ní ìgbésí ayé iná gbé ara Ọlọ́run. ẹ lọ má já yín so ẹ lọ má já yín so èyí tẹ ẹ lajá ẹ lọ má já yín so èyí tá já yín bímọ fún ẹ lọ mú so eléyìí ti kọjá àti tẹ́lẹ̀ o. because àwọn ọmọ wọn ò ṣe yìí náà. exactly. àwọn ọmọ ò ṣe yìí. ẹ lọ wo kíní yẹn ẹ̀yin ẹ lọ wo picture yẹn ẹ lọ wo kíní yẹn tí mo post ọmọ yẹn ń ka ìwé Kọ́ra Òbídì ni ẹ rí gbogbo angry face gbogbo àwọn kọ́mẹ̀ntì mi ni mo delete ẹni yìí dẹ̀ mọ rẹ̀ wọ́n mọ̀ yìí máa gbé orúkọ ẹ jáde máa gbé orúkọ ẹ jáde gbogbo èèyàn á wá bù ẹ wá bù wọ́ àwọn èèyàn á bù ẹ máa gbé ẹ sáré. gbogbo wa la fún wọn lẹ́nà ọ́. exactly. wọ́n ìfẹ́ bí sẹ́pẹ̀ pọmọ lọ́mọ. ẹyẹ lọ́wọ́ kíní yóò dẹ̀ fi angry face àìmọye nǹkan tí mo delete ó dẹ̀ tún wá ń kọ kíní sínú kíní fọ́mọ mi jẹ́ kí n gbé call bàbá wa o ṣeun ẹ káàbọ̀ sà. ẹ káàlẹ́ màmá ẹ káàlẹ́ mà. ẹ káàlẹ́ o gbogbo èèyàn ló mọ̀ pé tó bá di ọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ rí ìbínú mi ẹ káàbọ̀ sà. a kó ètò mà. Ọlọ́run lọ bẹ létò. Ọlọ́run ní fi náà ọmọ jọ wá Ọlọ́run ní dáhùn ẹjọ wá rú gbogbo ẹni bá ní a máa ń lò láàánú dé bá láṣẹ tí Ọlọ́run. àmì kún fàyà kún. ṣe rí mi ò ní sọ̀rọ̀ àbúrú ṣùgbọ́n bíbélì wípé ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ó ní àwọn ni ó máa gbé abẹ́ òjìji Olódùmarè bẹ́ẹ̀ nìkẹ́ni bá ro ibi ro ìmá àti gbogbo ọmọ tó jáde látara ìbínú Ọlọ́run kò ní dákẹ́ nínú ilé irú wọn. àmín kún fàyà kún. torí Ọlọ́run ní inú dídùn sí ẹni tí ń ṣe àánú púpọ̀. So ọlá àwùwọ kan tẹ́ ti ṣàánú fún àtàwọn tẹ́ tún máa ṣe fún bí ẹnikẹ́ni tí ń gbé lábẹ́ ọjọ́ tó bá ń ro ibi lórí ọmọ tó jáde látara yín tó náà ó ṣe nǹkan tẹ́ sí ní ráàyè ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ irú ẹni bẹ́ẹ̀ á rí ìbínú Ọlọ́run. àmín. torí Fáráò rí ìbínú Ọlọ́run kò lè withstand ẹ̀. Ó rí ìsọmọ Ísírẹ́lì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó padà parun ni. Ẹni tó bá nípò ní jókòó jẹ síbi tó ń wà tó ní ìṣe rere kì í ó ń bí òun nínú àbí tọmọ yín ń bí òun nínú àwọn náà bímọ kán pé ọmọ wọn jáde kó máa ṣe program kò sẹ́ni tó dín wọn lọ́wọ́ mu. ṣùgbọ́n tó bá ní pé ìrìn àjò ọmọ yẹn wá ń bí àwọn nú bọ́mọ ọlọ́mọ ṣe ọ̀la ń ṣe eré tiẹ̀ tó múnú ẹ̀dùn tó múnú gbogbo èèyàn dùn Ọlọ́run á gba ìdùnnú kúrò lọ́wọ́ wọn. àmín. àìrójú àìráyè Ọlọ́run á yọ̀ǹda ẹ̀ fún wọn. àmín. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ mi ò fẹ́ pè tẹ́lẹ̀ torí mo rò pé àwọn màmá wa ti pè àwọn èèyàn wa ti pè so ògbìgbọ́n mo ṣe gbọ́rọ̀ ọmọ yẹn ló jẹ́ kí n pè wọlé màmá kò sí nǹkan tẹ́nìkan tí lórí ọmọ yẹn àbí lórí yín nítorí pé ìfẹ́ Ọlọ́run lẹ́yìn ṣe. bẹ́ẹ̀ni.
Ọlọ́run ẹni tí wọ́n fẹ́ sọ di iṣẹ́ ní sá ó ti wà lẹ́nu ẹ̀ ń ṣe àti tó bí ọdún mélòó kan and she just continued ẹ̀mọ̀ yẹn dẹ̀ máa ignore ó di last year mo tún fọwọ́ òfin mu ó tún wá wò pé òkè kíní ti láàf ṣe ó tún lọ sọ́dọ̀ àwọn blogger but blogger yẹn sísà mi yẹn wọ́n fi agbárí ṣe wọ́n rí pé irọ́ wà nínú ọ̀rọ̀ tẹ́ni yìí sọ pé ẹni tí ò ṣe tí òrò oníkan wá blog mi ìmọ̀ rí mi ìrẹ́ni ìrí láyé mi mi ìmọ̀ rí mi ìdóǹdó rí kò mọ̀ mí rí mi ìmọ̀ rí òdè sílé mi àtàwọn ọmọ mi tẹ bá rí gbogbo àdúrà ó ti kó àwọn ọmọ ẹ̀ sínú pósí láì ṣe àwọn ọmọ mi I have the evidence of all of these things I have all of it tí mo pile up jọ mi ìrírú eléyìí rí láyé mi ṣe mọ̀ ẹ́ rí pé eléyìí ti kọjá kínní ó mo fi wò pé no dídákẹ́ ń gbà mí ṣé tí ọba kan dákẹ́ àwọn èèyàn máa rò bíi pé kínní ni no mọ́ dídákẹ́ mọ́ màá ké gbàjarè síta ni so that àwọn ẹni tó ní kán lè lọ mú so torí àtàbálẹ̀ àtàbókò irú ẹnìyẹn tó bá di fún rí ìbínú Ọlọ́run àyà wa máa bá ká ó tiẹ̀ ti rí ìbínú Ọlọ́run ọ̀rẹ́ ilé yẹn máa jókòó jẹ́jẹ́ tiẹ̀ ẹ máa dà láàmú. ṣé pé fún ọ̀tá àwọn ọmọ mi mi ìmọ̀ ẹrí mi ìrí ẹrí okó ọ̀tá àwọn ọmọ mi sínú pósí ọ̀rọ̀ ńlá láì kàn ń ṣe nǹkan kékeré bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ bá need evidence mo lè dá sílẹ̀ àwọn tó ti rí tiwa àwọn èèyàn tí mo tó ti rí nínú ẹ̀ tí mo send ẹ̀ sí wọn it's not joke like it's like me mọ into tó ṣe pé kíní àwọn ẹni tó dẹ̀ mọ́ rí wọ́n ní kò sí tó lè ṣe sí ó dá intemi fẹ́ ṣe sí wà ẹ jẹ́ ká ta gbogbo ẹ̀ sórí igbá ń bò bá ta bálé tó ta bóko tó ta bẹ́ everybody ẹ mọ̀ pé ń tẹ́ fẹ́ ṣe sí wà. Kò sí ní tó burú tí gbogbo ayé bá mọrú ẹni bẹ́ẹ̀ káwọn abiyamọ ọ̀run abiyamọ ayọ́ kẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò sí ní tó burú òun ló fi ọwọ́ rẹ̀ fẹ́ ẹlúlu tó pọ̀ jù ní orí rẹ̀ ló fẹ́ rọ̀ lù ó bí àwọn ọmọ títí ẹni kan kò yà àwọn ọmọ ẹlẹ́nu ó wá nífẹ̀ẹ́ jẹ́ kọ́mọ tèmi nísinmi àwọn ọmọ ẹni ò ní nísinmi àwọn ọmọ ẹni ò ní gbádùn àwọn ọmọ ẹni ò ní rójú ráyè ṣayé wọn níbi tá a bàdé nìyẹn mi ò ń ṣe pé bọ̀ níbi tá a bá dé yìí eléyìí enough is enough. ẹjẹ gbogbo ayé mọrú ẹni bẹ́ẹ̀ ẹni tó mọ̀ yẹn ẹni tí ò mọ̀ yẹn á gbèjà yín ẹjẹ mọrú ẹjẹ fírú ẹni bẹ́ẹ̀ ẹjẹ kó gbogbo ayé mọ̀ káwọn abiyamọ ọ̀run abiyamọ yóò kọ̀ yín sí. àmọ́ kó. ẹ ṣé gan ni sir. ẹ kú ètò mà. ẹ ṣé sir thank you sir. so ẹ jẹ́ ká fi ètò yẹn sí ibi báyìí èmi bí mi ṣe kí n bínú tó wà láì bí ọba gbé nǹkan débi ọ̀dọ̀ ọmọ mi bí ọba fẹ́ rí ìjà mi jáwé sẹ́nu kó rí ìjà òdì ni bẹ́ẹ̀ lè ràn mí ṣe rí pẹ̀lú àwọn ọmọ torí mo jìyà lórí àwọn ọmọ mi àtàgbánú wọn àti kékeré inú wọn mi ò fi kankan nú àwọn ọmọ mi ṣeré èèyàn kan wá láwọn ọmọ mi lòun fẹ́ ṣíjú lé wọ́n tí mi ìmọ̀ ẹ́ rí mi ìmẹ̀yẹ tó ṣú ẹ̀mí mọ́ tó lọ kojú bọ̀ kí n tẹ̀mí onítọ̀hún ó rí ìbínú Ọlọ́run ó tiẹ̀ ti rí ìbínú Ọlọ́run abátúwá pẹ̀yìn kan lé pé ẹ bá ajá yín sọ̀rọ̀ nǹkan báyìí ló ti ń ṣe o what does that got to ẹ mọ̀ pé that got to do with yín torí gbogbo everybody ló máa jẹ́ nù ìyá yẹn pátá abá bẹ̀rẹ̀ sí ní drag gbogbo everybody ẹ mọ̀ pé ẹ lọ máa já yín so ńgbà tó láwọn ọmọ títí ẹ̀ nínú ilé tó wá ń ṣépè fọmọ lọ́mọ ẹ wá lè rí nǹkan kan sọ sí bẹ́ẹ̀ nu yín ò bá ka bẹ́ẹ̀ bá láṣìírí lọ́wọ́ ẹ̀ problem gbogbo yín nìyẹn náà kí n tẹ̀mí mo mọ̀ yín rí ni ẹjọ́ ẹ jẹ́ àwòjú o so alihamdulilayi ẹ jẹ́ ká rọ́gbọ́n kọ́nu gbogbo àwọn bó ṣe ń lọ tẹ̀ níyì o èyí tó ní kálukú wa bá ṣe ń bẹ̀ jẹ́ ká mú lò torí tó ní kálukú bá gbìn yóò ká o ìwọ àbúrò tó ń parọ́ mọ́ ẹ̀gbọ́n kiri ó máa ká àti ìwọ àbúrò náà tó jẹ́ pé wọ́n ló ń ṣagbátẹrù àbúrò náà ìwọ náà ti ń jẹ̀yà tiẹ̀ oníkálukú yín ni ó jẹ́ so bàbá rí tó ní kálukú yín bá ṣe bí tẹ́ ẹ bá ti parọ́ mọ́ ọ̀yàn bó jẹ́ ọ̀ tó ti parọ́ mọ́ ẹ̀gbọ́n ẹ̀ kan rí pé ẹ̀gbọ́n ẹ̀ kan òun ló ní kó lọ ta kinní kan tẹ́gbọ́n ẹ̀ yẹn ò dẹ̀ bẹ́ẹ̀ sọ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ torí wàá jẹ̀yà ẹ̀ àwọn oríkèyò kí ń parọ́ mọ́ o gbogbo wà burúkú tó ní kálukú bá ti wù ọdún ẹ̀san rèé ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti wọ́n madam I will donate this I will do this tó ń parọ́ kiri gbogbo orí tó parọ́ mọ́ jáde kó o túbá wàláì bó o bá túbá wo ìyà tó máa jẹ́ ó ju àwọn ìyà kan tó ló ti jẹ́ tẹ́lẹ̀ rí lọ
torí pé àwọn oríkèé yóò kí ń parọ́ mọ́ àgàgà orí tí ò ṣẹ́ tí ò rò ẹ́ àtẹ̀yìn tẹ́ ẹ lọ sẹ́dẹ̀ tẹ́ ẹ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ wàhálà tí yín nìyẹn díẹ̀ tàlàbà nù bèjì èmi kan mo bí yín kálukú pẹ̀lú tiẹ̀ wálé kárì àtù ẹ̀yin tẹ́ ẹ bá ṣe iṣẹ́ ibi tẹ́ ẹ lọ ń parọ́ kiri sú àlẹ́ ṣe kinní kan èyí tí ìyá ẹ̀ bá fi hàn bàbá ẹ̀ nínú yẹn wá sọ kàn mí lójú màá bá yín kúkú play record yín gbogbo ayé kúkú ẹ màá tí mò ń bá yín bò màá bá yín play ẹ̀ ló bá di woro sí woro àwọn èèyàn ò bá ríran wò yóò di woro sí woro ni bẹ́ẹ̀ bá mọ̀ wọn ara yín ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kí mo wí ẹ fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé èmi ò kí ń gbàṣírí èèyàn síta o èmi ò dẹ̀dẹ̀dẹ̀ ń bínú o àwọn èèyàn tó dẹ̀ mọ̀ mí alátúnṣe nǹkan alátúntò nǹkan ni mí máa ń tún nǹkan tò ní mi ò ń da nǹkan rú bọ̀ pé kẹ́ wá fẹ́ torí àwíjàre ẹ̀yin ọlọ́ọ̀dẹ́tà sọnù èmi ò rọ́ọ̀dẹ́tì yín o mi ò rí o bọ̀ èyí tó bá bí dànù yín sẹ́ kí ni mo wí tó bá bí dà pé ìyá yín sẹ́ you have your ẹ̀táàgì mi ẹ jẹ́ mọ̀ ẹ mọ̀ pé wèrè lẹ́ni ẹ̀ lároma wáàsí ní ìfìbalẹ̀ ayé yín jẹ́ wáàsí so alhamdulilayi rọ̀bílẹ̀ alamin fún tèmi ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìgbọ́ láti bẹ̀ ẹ lọ gbọ́ ibi tó bá ti bó ní kálukú wí kó lọ túbẹ̀ ṣe Aleshtar TV is here to stay kí mo wí Kaaba orí Facebook la Aleshtar TV báwọn èèyàn kan ṣe ń lọ làwọn kan ọmọdé bó ṣe ń ṣe umura ń bẹ̀ náà làwa ń ṣe àjì ń bẹ̀ àwọn olóríire alálùbáríkà èèyàn ló wà ń bíbà ìlọlọ́run kó tì mí bí èèyàn kan lọ àmọ̀ ṣẹgbọ́n ọjọ́ òyìnbó ni kò mọ̀ pé nìkan ò wá èèyàn la nídìí èrò èmi ti fi ṣàdúrà mo máa ń ṣe ṣàdúrà àwọn admin ni wọ́n lè pè wọlé kán jẹ́rìí àní nǹkan lọmọ wọ́n yọ mọ̀ yọ lọ ní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dàbí rú àdúrà ní gbogbo nǹkan tèmi ọlọ́run ó bá mi fara níyín ẹ wá máa lọ ní àdúrà ni mi ò ń ṣe pé tí wèrè obìnrin eléyìí ó morúkọ ara ẹ wo máa bẹ́ẹ̀ da gbogbo ẹ̀ sórí igbá ó mọ̀ ẹ́ àwọn tó sì fẹ́ ẹ bọ́n bá ti kọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ bó o bá fẹ́ jèrè àwọn ọmọ ẹ̀ tó o bá tún ṣe kíní dé sàkánì mi kí mo wí fún ẹ a máa dáwọ́ délẹ̀ kẹta bá tí àdáni tó ti ń ṣe ẹ́ á tún wá kú wọ́ọ̀sì sí ọ̀kùnkùn wá wọjà torọ́ lọ mọ̀ pé jẹ́jẹ́ mi ò mú ẹ rí mi ò ṣèkà fún ẹ mi ì mú ẹ rí kò jẹ́ kó rí ẹ pé bọ́lọ̀ bá ń fi ẹ́ ṣèpàṣán fún ìyá tó ti ṣèkà fọ́kọ ẹ̀ ẹ fi mọ́nu fámìlì yẹn má gbé dọ́dọ̀ mi kí mo wí ẹ má gbé dọ́dọ̀ mi o mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o àárín wa ò ní í dàrú àwọn admin mi ti ṣí Aleshtar TV WhatsApp group ẹni tó bá fẹ́ join ẹ lọ bá àwọn admin mi great minds like náà wà ń bẹ̀ báwo la ṣe fẹ́ progress pẹ̀lú kíní ń bẹ̀ ni àwa ṣèké ń bẹ̀ wọn ò sọ̀rọ̀ ọlọ́rọ̀ ń bẹ̀ wọn ò ṣe nǹkan kan ń bẹ̀ ẹni bá fẹ́ ni it's not tipátipá pé báwo la ṣe lè máa grow pages wa torí àwọn ọ̀ka ẹ̀dá ọlọ́run ó sì gbàgbára lọ́wọ́ wọn jọ kan ẹ̀ kúkú ni mo máa ń sọ ẹlòmíì orí keyboard ni ó dákú sí ni ẹ̀yìn tí kú ká mọ́ òun lọ́wọ́ ni ẹ̀bí ó ti ń flag so thank you mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá bàbá mi fún gbogbo àwọn àdúrà tẹ́ ń ṣe wàláì mò ń rí àdúrà yín o apá ọ̀tá ò ní ká wa ẹni bá ní a máa bọ̀ òun là ní dé bá ẹni tó bá ní gbogbo ohun tá à ń ṣe ń bí òun nù wẹ́ bóyá kí ìzínà kí dáadáa rí àwọn pádànù torí èmi ò rí èèyàn kankan o mo sì máa ń fẹ́ kí tèèyàn dáa ni ní ìró burúkú sẹ́nì kankan in tí wọ́n ń ṣe tó bá ń bí yín nú wàhálà yín dẹ̀ nìyẹn torí pé àwa ń cover yín up ní àjẹkáṣírí yín tú bẹ́ẹ̀ ṣe wá ń gbẹ́jọ́ mi kiri káwọn èèyàn má lọ bá gbogbo ohun tí mi ò ṣe tẹ́ ní mò ń ṣe ìwá ni òye mi ẹ̀yin dẹ̀lẹ́ mọ̀ wàhálà tó bá yín àti lọ́ba bọ eyín kò kàn mí àbọ̀ ní lọ́ba bọ eyín ni mo fi jọ́ kan òun rí ni ẹni tá à ń pè ìyàwó lọ́ba bọ eyín gan ń gbà sì ti ní ká má ní kinní kan mọ́ gbogbo ẹ̀ náà láti stop àti fi gbogbo ẹ̀ lẹ̀ fún yín ọlọ́run á bá yín yanjú ẹ̀ o ṣẹ́gbọ́ bọ̀ bẹ́ẹ̀ bá dárúkọ mi pẹ́rẹ́
ẹlòmíì á kàn lanu báyìí kò ní lè pàdé ni àwọn dókítà ò ní lè close ẹ̀ pàápàá àfi tó bá jẹ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Thank you 7:15 p.m. Nigerian time. Tell a friend to tell a friend. Á pè bàbá lọ́la o bó ti ń lọ la ní ká wá ṣe fún la fi ṣètò lẹ́ni yìí o. I love everybody o. Thank you ẹ̀yin tẹ́ fún mi ní star ọmọ mi Ọbásanyìn Àtọ́láwálé Marus gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní star. Thank you. I love you all. Bye for